gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kọ́ má dà kọrin o. gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kadi koroba o, kadi suku, kadadi mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ni ojú sọ́kọ, kẹ̀kẹ́ sanyàn bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi. Àṣà ọmọ Gbàgede àṣà ni, àṣà alẹ́ wa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kun ètò yẹn ò bẹ́ẹ̀. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá Ìjàyí àṣà Yorùbá wa. tó ṣe wà létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Gbàgede àṣà lẹ́tọ̀. Ètò tó ń ṣíni létí ọ̀hún ti gorí afẹ́fẹ́ lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Kìkìdá akẹ́yìn ó kàn mú kàlẹ́ towó kẹ́ mú kàlẹ́ tọmọ kẹ́ mú ta ẹ̀kú tí ṣe bá lè ọ̀rọ̀ kẹ́ wá fi ti gbéyàwó ọ̀rọ̀. Àní pèdèpèdè tó perégedé lèmi. Tá a bá dàdí mọ́lẹ̀ tá a di kọjú sọ́kọ tá a wọ́ kẹ̀ǹbẹ̀ tá a wọ́ sányán tí í ṣe bàbá aṣọ nínú àṣà Yorùbá náà ni. Ìró àti bùbá lábàǹkádà abetí ajá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àṣà Yorùbá ni ọ̀hún. Àṣà Yorùbá ò sì ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn. Ni mo ṣe ń sọ pé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n ayé ẹ wá ẹ jẹ́ ká jọ bomi ọgbọ́n mu. Àní ẹ̀yin ọ̀mọ̀ràn tó mọyún ìgbín nínú ìkarahun ẹjẹ́ àjọ fìmọ̀ràn kú mọ̀ràn. Torógun alùgbálùgèdè sí ti kúrò lógun àdájà. Ogun dogun lọ́wọ́ ọba ni mo fi ń pé gbogbo òbí ẹ wá fàṣà kọ́ àwọn ọmọ yín. Èyí èmi kọ́ lèmi ń jẹ lónìí. Bí ìyá mi ò bá kọ́ mi ó ṣeé ṣe kí n má mọ̀ ọ́n. Èyí èmi ń ṣe yìí kọ́ ni mo lọ kọ́ ní ilé ìwé gíga poli tí mo lọ. Mò ń gbọ́ mò ń jẹ́ etí mi ò di bó ṣe ń pè mí ni mò ń jẹ́ bó o ti ń pè mí ni mò ń jẹ́ lọ́wọ́ bọ́tìnì má gbé ń sáré kí ló dé. Àní èyí tí wọ́n kọ́ mi ni mò ń jẹ lónìí. Bó bá ṣe pé ìyá àti bàbá mi ò fèdè Yorùbá kọ́ mi ó ṣeé ṣe kí n má yà sídìí iṣẹ́ yìí. Bí n bá wá yà sídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó ṣeé ṣe kí n má rí nǹkan kan wí. Ó yá agbe máa gbóhùn mi ròkun. Àlùkò máa gbóhùn mi rọ̀ṣà. Afẹ́fẹ́ lẹ́lẹ́ tí í ṣe wí oko lálo lálo. Ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí í ṣe wí àgbọn gẹ̀jigẹ̀ji. Ó yẹ gbóhùn mi ràgbà ńlá ayé. Jákèjádò àgbáyé kí wọ́n máa gbóhùn mi tí ń kọ lálálá. Ọ̀bàrà ni kò sí. Lónìí ẹ má ṣe kó mi níyè tèmi lọ. Ọ̀bàrà ni kò sí. Torí kọ̀rọ̀ ní ìṣọkọ́ tuntun àlàkánlẹ̀ ń tòṣùmarè. Ọmọ owó kan ò ní gbó títí kó má dùn kọ̀rọ̀ ọkọ tuntun. Ifá ní dákẹ́ àní Ọ̀rúnmìlà ní dìbò. Olódùmarè nìkan ló kọlà sátẹ̀lẹ́wọ́. Àtẹ́wọ́ la bálà lóòótọ́ àmọ́ èmi mọ̀ pé Lédùmarè ló kọ́.
àwọn kan máa wí pé àtẹ́wọ́ labálà òmẹ́ni ó kọ́ èmi mọ̀ pé Elédùmarè ló kọlà sátẹ̀lẹ́wọ́. Ọ̀bàrà ni kò sí lóní kẹ́ ẹ má ṣe kó mi níyè tèmi o. Gbogbo agbọ́nidànù ó yẹ bìlà lóde ilẹ̀ yìí wò fẹ́ yín. Ẹ̀yin agbọ́nidùnnú tani lọ́rẹ ohun rere ni mò ń pè sídìí ètò gbàgede àṣà lónìí. Ó yẹ ẹ máa gbọ́ mi lálálá. Ẹ káàsán ẹ̀rọ ayélujára ti YouTube, ẹ̀yin olólùfẹ́ ètò yèyé gbàgede àṣà on YouTube, mo kí yín ẹ kú dédé àsìkò yìí jákèjádò àgbà ńlá ayé níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Ipá ò ní pín yín o lágbára lọ́wọ́ Elédùmarè. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun. Ebi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nìyí. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlì ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó. Agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o. Agbe ní dájà àtiwá. Ẹ káàsán. Ibi à ń lọ òjìnà lónìí, ibi tá a máa yà ló pọ̀. Fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ nílé iṣẹ́ rédíò Adùn, ilé iṣẹ́ Sweet FM ní jẹ́bẹ̀ ilé iṣẹ́ rédíò tí ń lọ wájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé. Àní ilé iṣẹ́ rédíò méjì péré ní bẹ nílùú Ẹ̀gbá Mọ́lẹ́sàbí Agbóngbò Àkàlà, ilé iṣẹ́ Sweet FM àtàwọn yòókù. Ẹ wò ó, lórí ètò eléyìí la ti ń ṣe ìgbélárugẹ àṣà wa. Àṣà lè pọ̀ lóòótọ́ àmọ́ àwọn àṣà pálapàla náà ń bẹ. Àṣà gidi leléyìí, okun ni mí, èmi ò fomi olómi sanra. Igi ewúro mi ò fi tòjò kóró. Gbogbo ẹ̀yin tẹ́ ń bù tẹ́ fi ń lẹ́tí yín ó yẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. Ẹ máa bù kẹ́ máa fi lẹ́tí yín bẹ́ẹ̀ tí mo ṣe. Àmọ́ ọba òkè ló dá mi bẹ́ẹ̀. Ẹja àbùnbùtán lè tó gbàgede àṣà. Ntẹ́ ẹ bá lè ṣe lọ títí ni kẹ́ ẹ máa ṣe. Òwe ń bẹ lórí ètò yìí lónìí, bẹ́ẹ̀ làrokò náà ń bẹ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tẹ́ ẹ bá pè wọlé. Ẹ jẹ́ a dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá wa kan Adépọ̀jù Sikirula láti ìlú Florida. Wọ́n ní láìpẹ́ yìí wọ́n tiẹ̀ ní ká bẹ̀rẹ̀ lónìí àmọ́ àti ìkó àwọn nǹkan kan jọ tán ni mo fi wò pé bàbá á bẹ̀rẹ̀ láìpẹ́ yìí. Láti ìlú Florida bàbá yìí ránṣẹ́ pé ẹ̀bùn lórí ètò yìí àwọn á máa fáwọn èèyàn. Bàbá yìí ò tayọ̀, kò ta ṣúgà, kò ta rúwo, kò ti ta nǹkan kan lórí ètò yìí, kò polówó nǹkan kan. Àmọ́ wọ́n fún wa láwọn owó kan pé ẹ máa fáwọn tó bá gba ìbéèrè yín. Á máa mú àwọn ìbéèrè yẹn wá láti ọjọ́ mẹ́jọ lọ lágbára Ọlọ́run. Kọ́lọ̀ má pòkú ló ń sọ̀rọ̀. Ẹ sì máa jẹ ẹ̀bùn bàbá wa Síkírù Adépọ̀jù láti ìlú Florida lọ́hùn. Ọmọ Yorùbá àtàtà ni wọ́n, ọmọ Èrúwà Òjòkó ni bàbá sì ń gbádùn àṣà. Kódà àwọn olólùfẹ́ mi lórí YouTube ni ẹ̀yin tó kù náà ẹ wá polówó ọjà yín lórí ètò yìí tàbí kẹ́ ẹ fi tiyín kẹ́ ẹ fi gbé tiwa náà lárugẹ. Káwa náà tún fi tiwa ká gbé tiyín lárugẹ nítorí àǹfààní tá a lè jẹ bá a ṣe jẹ́ pèdèpèdè yìí ni pé kẹ́ ẹ fi tiyín kẹ́ ẹ fi gbé ti alárugẹ. À ń gbádùn yín nìkan ò tó. Àní lónìí àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá ńlá mú wá. Ó kẹnu gan. Àṣà ìgbéyàwó kẹnu nítorí pé àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá ó jẹ́ nǹkan tí ó jẹ́ pàtàkì láyé àtijọ́ fún gbogbo àwọn baba ńlá wa, ìyá ńlá wa nílẹ̀ Yorùbá. Ó jẹ́ ohun tó yẹ pé wọn kò ṣe fọwọ́rọ́ tì sẹ́yìn. Ó jẹ́ àṣà pàtàkì tí Yorùbá kì í fọwọ́rọ́ tì sẹ́yìn. Àṣà ìgbéyàwó ó jẹ́ dandan nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Ó jẹ́ dandan nílẹ̀ Yorùbá wípé dandan ni o gbọ́dọ̀ ṣègbéyàwó. Dandan ni gẹ́gẹ́ bí ìyàwó ọ̀sìngín wọ́n gbọ́dọ̀ ṣèdáná rẹ̀, wọ́n gbọ́dọ̀ fi ọ níṣu lọ́kà. Dandan sì ni nínú àṣà Yorùbá láyé àtijọ́ pé ọkọ rẹ̀ gbọ́dọ̀ bọ́ ọ nílé, ó gbọ́dọ̀ bá ìbálé níbẹ̀ láyé àtijọ́. Àmọ́ ibẹ̀ òun ibi ìbálé kọ́ ni mò ń lọ lónìí. Inú àṣà ìgbéyàwó ọ̀sìngín torí pé ní ayé àtijọ́ nínú àṣà Yorùbá nínú àṣà ìgbéyàwó oríṣiríṣi ẹ jẹ́ kí n sọ báyìí pé oríṣiríṣi ìgbéyàwó ló wà nínú àṣà Yorùbá. Bá ṣe níyàwó ọ̀sìngín tó jẹ́ ìyàwó oníṣulọ́kà náà la níyàwó àsàǹtẹ, àníyàwó gbàmí ora mi, ìyàwó òòṣà ń bẹ. Ṣé kí n máa kà á lọ? Kò sásìkò, ẹ ti ń kẹ́tí pọ̀. Together let's no man put us under.
ṣe ló dàbí ẹni pé bàbá Òbé Chief Commander Ebenezer Òbé ó dàbí ẹni pé wọ́n ṣẹ̀ sí orin yìí ni n tá a máa wínú fẹ́yìn èwe wò yìí wípé kẹ́ ẹ má máa ṣe nǹkan tí ó kàn kọjá bí ìgbà téjò kọjá lórí àpáta tí ò nípa ó fẹ́ẹ̀ jẹ́ pé orin yìí kí wọ́n tó bí mi ni wọ́n ti ṣe ó ti pẹ́ gan-an ṣùgbọ́n síbẹ̀ ó sì tún jẹ́ ohun tí olóyìnbó ń pè ní evergreen bó ṣe yẹ kó ni ó máa rí nìyẹn kò ń ṣe súnjú lejú pa orí ń ta yín orí yín ṣe kinní kan orí yín kò ṣe kinní kan ẹ̀yin èwe wòye ẹ̀ sí kẹ́kọ̀ọ́ orin lára àwọn bàbá wọ̀nyí ẹ wo orin kọ́ mo mú wá lónìí oje Ọlọ́run ó ṣe dáadáa fún wa àní nínú àṣà ìgbéyàwó láyé àtijọ́ lórí ìtìgbéyàwó ọ̀sìngín ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé ìyàwó ọ̀sìngín ìyàwó oníṣu lọ́kà ìfojúsóde làkọ́kọ́ láyé àtijọ́ bọ́mọdé bá tó lọ́kọ láyé àtijọ́ yìí lọ́kọ ni bọ́mọdé bá tó ládàá sì máa ládàá nílẹ̀ Yorùbá àtọmọdébìnrin àtọmọdékùnrin bí wọ́n bá ti dàgbà tí wọ́n tó dẹni ọkọ àwọn bàbá àti màmá ni wọ́n ó máa fojú sóde bọ́mọdébìnrin tó bá ti ń sọ̀kò ọmú làwọn ìyá àti bàbá rẹ̀ ó ti ṣe kíni wọ́n ó ti bẹ̀rẹ̀ sí ní fojú sóde fún ọkọ mo sọ fún yín nínú àròkò kan tí mo mú wá ní ìjẹ́jọ́ wípé láyé àtijọ́ òbí ní fẹ́ ìyàwó tàbí ọkọ fún ọmọ wọn ẹ wà lára àwọn nǹkan tó yẹ pé tí kò bá bá òde òní mu mọ́ a lè yọ ọ́ kúrò nínú àṣà wa ṣùgbọ́n èyí tó dáa jù nínú àṣà wa ká gbé e lárugẹ ká mú un lọ́kùnkúndùn ni mò ń sọ òbí ni ó fojú sóde fún irú ẹni tàbí irú èèyàn tàbí irú ìdílé tí wọ́n fẹ́ kí ọmọ wọn ó ti fọ́kọ tàbí fi aya wọ́n á fojú sóde wọ́n á máa sọ fáwọn èèyàn pé ọmọ Làbákẹ́ mi ó mà ti tó dẹni ọkọ wọ́n á máa fojú sóde wọ́n á máa fi mú fílẹ̀ wọ́n á máa sọ pé Ọláyíwọlá mi ó mà ti tó níyàwó ńlẹ̀ ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ará ẹ̀yin ojúlùmọ̀ ẹ bá mi fi mú fílẹ̀ dáadáa lórí ẹni tí ọmọ àwọn tó lè fi ṣaya ó fẹ́ jẹ́ pé mo máa ń sọ fún yín lórí ètò yìí kì í ṣàsọdùn pé nínú gbogbo ẹ̀yà nínú gbogbo àṣà Yorùbá nìkan ló dára tó rẹwà tó sì pa òfin Ọlọ́run mọ́ ó fẹ́ lè jẹ́ pé àṣà Yorùbá yìí ló lọ ní ìbámu pẹ̀lú tó ń bẹ nínú Bíbélì ṣé ẹ gbàgbé nígbà tí wọ́n fẹ́ fẹ́yàwó fún Ísáàkì bàbá rẹ̀ ní kí wọ́n kọjá lọ sí ibì kan ìlú kan mi ìfẹ́ mi ìṣó níwàásù mi ò ní mú wàásù wá ṣùgbọ́n máa yá wa ní ọ̀rọ̀ pàápàá jùlọ àwa tí a mọ nǹkan tá à ń ṣe àwọn ẹlẹ́sìn tá a ti gbẹ́sìn lórí tí a ti ń fi ẹ̀sìn bà àṣà wa jẹ́ ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn àṣà Yorùbá dá dúró gédéǹgbé ẹ má bà á jẹ́ ẹyẹ fẹ̀sìn bà á jẹ́ ẹ̀sìn yóhùn tẹ́ ẹ bá sìn kò kàn mí torí èmi náà lẹ́sìn tí mò ń sìn àmọ́ ẹ má fẹ̀sìn bà àṣà wa jẹ́ mọ́ ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ lẹ̀sìn nínú Bíbélì tó bá ṣe pé kò dáa ìfojúsóde ò dáa bàbá Ísáàkì ò ní kí wọ́n lọ rè wáyàwó fọmọ òun bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Bíbélì kan ni mo mú wá lónìí ọ̀rọ̀ àṣà Yorùbá ni àní bákan náà bọ́mọkùnrin bá ti ń dàgbà tí ń lọ́jọ́ lórí tó ti tó dẹni tí níyàwó lọ́ọ̀dẹ̀ bàbá àtìyá rẹ̀ ni ó fojú sóde fún un láyé àtijọ́ wọn á bẹ̀rẹ̀ sí ní wáyàwó fún ẹ bá mi wáyàwó fún Ọláyíwọlá mi ó ti tó dẹni tí ń láya lọ́ọ̀dẹ̀ àpọ́sùn lọ́ọ́ rí datọ́ yìí tó ṣe nínú ilé mi tó wọ́n á fojú sóde láti wá ọmọ rere lẹ́yìn ìfojúsóde yìí tí wọ́n bá ti fojú sóde tán lẹ́yìn ìfojúsóde tí àwọn bàbá àti ìyá ńlá wa bá ṣe láyé àtijọ́ yìí wọ́n bá ti wá kẹ́fín pé ọmọ gidi kan bẹ́ẹ̀ ń bì kan nílé gbọ́lágadé tàbí nílé ẹnìkan tí ó jẹ́ pé òun náà lórúkọ tàbí kò tiẹ̀ lórúkọ nínú ìlú kan tàbí èyíkéyìí ìdílé tí wọ́n bá ti kẹ́fín pé ọmọ gidi kan bẹ́ẹ̀ ń bẹ̀ àwọn bàbá àti ìyá wa láyé àtijọ́ wọ́n wá gbé iṣẹ́ ọ̀hún fún alárinà tí ń lọ lẹ́yìn ìfojúsóde láyé àtijọ́ làwọn bàbá ńlá wa àti ìyá ńlá wa wọ́n wá gbéṣẹ́ fún alárinà ìyá agbọ́lágadé tí ọmọ ọkùnrin rẹ̀ ti tó láya á wá pe ẹnìkan tó finú tán pé tó bá mi lọ sí ilé àwọn àrẹ̀mú lọ́ọ̀rẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé òdòdó abẹ̀mí tí ń bẹ nínú ilé wọn ó wù wá ó wù ìdílé gbọ́lágadé láti fi ṣaya fún ọmọ tiwa ṣe rí láyé àtijọ́ nípele tí àgbàdo ń tu ọmọ rẹ̀ làwọn bàbá wa ń ṣètò ayé wọn
bẹ́ẹ̀ ni ìpele là á kọ́lé, ìpele là á káàsẹ̀, ìpele làgbàdo ń to mọ́ rẹ̀ ni wọ́n Yorùbá létò. bẹ́ẹ̀ ni Yorùbá láṣà, àṣà Yorùbá dá ó rẹwà ó sì pa òfin Ọlọ́run mọ́. lẹ́yìn èyí alárinà ó wàá bẹ̀rẹ̀ iṣẹ́. kálárinà tó bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn nígbà tí wọ́n ti ṣe ìfojúsóde tán wọ́n á ṣe ìfimúfínlẹ̀. bẹ́ẹ̀ ni kálárinà tó bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n ti fojúsóde, wọ́n wá ṣe ìfimúfínlẹ̀ pé nínú ìdílé Gbọ́lágadé yìí ṣé wọ́n lárùn kan tí máa yọ wọ́n lẹ́nu, ṣàbísínwín ń bẹ́ńbẹ́, ṣálágànná ń bẹ́ńbẹ́, ṣálárùn ọpọlọ ń bẹ́ńbẹ́, ṣé nǹkan kan máa ń ṣe wọ́n tí àbí wọ́n máa ń jalè níran wọn, àbó lè ń bẹ nínú ìran wọn ṣó lè ń bẹ nínú ìran wọn àbí kò sí. wọ́n á wá ṣe ìfimúfínlẹ̀ lọ rẹpẹtẹ. ṣé oníjìbìtì ń bẹ nínú ìran wọn, àbájigbèsè ni wọ́n tá a bá yá wọn lówó wọn ò ní san. gbogbo àwọn nǹkan yìí làwọn baba ńlá wa àti ìyá ńlá wa máa ń ṣe láyé àtijọ́ tí wọ́n bá ti ṣe ìfojúsóde tán tí wọ́n ti rí ẹni tí wọ́n fẹ́ fẹ́ fún ọmọ wọn, wọ́n á wá ṣe ìfimúfínlẹ̀ láti ṣe ìwádìí àwọn ìdílé tí wọ́n ti fẹ́ fẹ́ ọmọkùnrin tàbí ọmọbìnrin wọn. bí wọ́n bá ti lè ṣe ìwádìí tán tí wọ́n rí wípé ìdílé yìí ò lábàwọ́n, kò sẹ́ni tí ò lábàwọ́n, àmọ́ àbàwọ́n kan á máa ba ọni lórúkọ jẹ́, làwọn ìyá ńlá wa àti baba ńlá wa máa ń sá fún láyé àtijọ́. ẹ rí i pé tẹ́ bá ka bíbélì yín dáadáa, ẹ̀yin ẹlẹ́sìn ọmọlẹ́yìn Jésù, ẹ rí i wípé wọ́n ṣe gbogbo nǹkan yìí fún Ísáàkì nígbà tí ó fẹ́ lọ rèé fẹ́ yàwó. bàbá rẹ̀ ní kí wọ́n kọjá lọ sí inú ìran ìyá òun, kó kọjá lọ sí ìlú kan wá lọ wá ìyàwó fún Ísáàkì ọmọ òun gbà tí wọ́n fẹ́ fẹ́ Rákẹ́lì ní o. gbogbo ẹ̀yin Bible scholar ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi lọ́sàn-án tòní. mo sọ fún yín pé àṣà Yorùbá nìkan ló dáa ló rẹwà tó pa òfin Ọlọ́run mọ́. ọlọ́wọ́ bọ́tìnì mi má mọ́wọ́ rẹ lelele, má tẹ̀ nǹkan kan, jẹ́ ká bá kinní ọ̀hún débì kan lọ́sàn-án òní, nítorí pé àwọn kan ń da ẹ̀sìn pọ̀ mọ́ àṣà kò sì jọra wọn. oríṣiríṣi òde ni mo ti lọ gẹ́gẹ́ bí alága ìjókòó, alága ìdúró àti alága ìjókòó tí àwọn àlìhùlà mọ òwò sọ pé láyé nígbà táwọn bá ti so yìgì tán kò sí nǹkan kan mọ́. nǹkan ń bẹ bẹ́ẹ̀ ni, nítorí pé àṣà ìgbéyàwó nínú ẹ̀ ní àṣà engagement ká ṣe ká gba nǹkan ìdáná nínú ẹ̀ ló wà. èmi ò pé káàfà ò má sóyàn pọ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá wọnú ìwé mímọ́ dáadáa, ìgbéyàwó àkọ́kọ́ tí wọ́n ṣe nílùú Kánà ní Gálílì, torí pé mo ṣèwádìí dáadáa, mo fi mú fílẹ̀, mo sì mọ ohun tí mò ń sọ. ìgbéyàwó àkọ́kọ́ tí wọ́n ṣe nínú Bíbélì engagement ni. Bíbélì ò fìdí ẹ̀ múlẹ̀ wípé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ṣe. bẹ́ẹ̀ ni ìgbéyàwó àkọ́kọ́ níbi tí Jésù sì so omi di ọtí wáìnì, àṣà àwọn Júù ni wọ́n fi ṣe ìgbéyàwó yìí. Bíbélì ò fìdí ẹ̀ múlẹ̀, lọ ka ìwé John chapter 2. mo kà á, kódà mo tún pe àwọn olùṣọ́ àgùntàn dáadáa, mo tún gbá research pé àbí Bíbélì sọ pé ṣọ́ọ̀ṣì kan ni wọ́n ti ṣe ni. rárá o, gbọ̀ngàn ìta gbangba gbàgede ni Bíbélì ṣàfiwé ibi tí wọ́n ti ṣe wedding yìí. àṣà tiwọn, àṣà àwọn Júù ni wọ́n fi ṣe ìgbéyàwó yìí nínú Bíbélì yẹn láyé ìgbà yẹn. táwa náà bá wá ń fi àṣà Yorùbá tiwantiwa tá a fi ń ṣe ìgbéyàwó, kí ló dé àwọn àfáà kan máa sọ pé kálága àjókòó má ṣiṣẹ́, kí alága àjókòó lọ wábi dúró sí? rárá, alága àjókòó náà wà láyé àtijọ́, wọn kàn pè wọ́n lórúkọ tá à ń pè wọ́n ní ìsìn ni. bẹ́ẹ̀ ni àwọn ìyàwó ilé ni wọ́n máa ń gba ẹrù dáná wọlé láyé àtijọ́. ètò yìí kẹnu a lè má lè parí ẹ̀ lónìí, bójọ́sẹ̀ 3 tàbí 4 la fi ṣe, á máa tẹ̀síwájú. àṣà yàtọ̀ sí ẹ̀sìn. gbogbo ẹ̀yin àlìhùlà mọ̀wé yá mi létí yín, gbogbo ẹ̀yin àfáà àtẹ ké Kùránì, ẹ súnmọ́ bí ẹ wá fetí gbéyàwó ọ̀rọ̀. àṣà Yorùbá ò dàpọ̀ mọ́ ẹ̀sìn kankan. ẹ̀sìn wà lọ́tọ̀, àṣà dúró gédéǹgbé ni. àṣà ká ṣègbéyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́, ká gbẹrù dáná, ká gba owó orí, àṣà gidi ni nínú àṣà Yorùbá. engagement ni èmi ò ka Kùránì, ọmọlẹ́yìn Jésù lèmi náà, mo lẹ́sìn tí mò ń sìn, mo sì ka Bíbélì mi tó yé mi, èyí èmi kà tó yé mi ni mò ń sọ yìí. nínú àṣà àwọn Júù láti ṣègbéyàwó àkọ́kọ́ níbi tí Jésù ti ṣomidọ̀tí wáìnì, Bíbélì jẹ́ ó yé wa níbẹ̀ pé ọ̀sẹ̀ kan gbáko ni wọ́n fi ṣègbéyàwó ọ̀hún. wọ́n sì mutí, wọ́n mú nǹkan, ẹ má jẹ́ sọ pé ọtí wáìnì nígbà náà ni Bíbélì pé wọ́n mú nǹkan títí
tí wáìnì ọ̀hún fi tán tí wọ́n fi bẹ̀rẹ̀ sí lọ́gùn Jésù ọtí ti tàn wáìnì ti tàn pé kó wá nígbà ó jẹ́ pé iṣẹ́ tá a pe òun fún ni. Àmọ́ nínú ìwé yìí Bíbélì kò fìdí ẹ̀ múlẹ̀ pé ṣọ́ọ̀ṣì ni wọ́n ti ṣègbéyàwó ọ̀hún. Bẹ́ẹ̀ ni ìgbéyàwó àkọ́kọ́ tí wọ́n ṣe ní Kánà àti Gálílì engagement ni o, nínú àṣà àwọn Júù ni wọ́n fi ṣe ìgbéyàwó wọn. ń bọ̀ náà. Ẹ wò ó gbogbo pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tí mò ń nà ní pọ̀pá lónìí, ẹni tó bá tabà tó bá bínú tán èmi ò ní ẹ má bínú, ẹ dákun ẹ sáré wo bẹ̀kẹ́ ẹ tún bẹ̀ ṣe ni, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìrírí láti rí. Ńgbà bá lọ bí ìgbéyàwó kan bí wọ́n ṣe pè yìí ni wọ́n pa wá náà síbẹ̀. Àwa ni ẹ wo ẹ̀yin alága ẹ lọ jókòó náà, ìyẹn ò wúlò, engagement ẹ fẹ́ ṣe yẹn ò wúlò. Èyí tó wúlò dáadáa èyí tó níláárí làwọn ń ṣe lọ́wọ́ yìí. Ṣé ká gba ẹrù dáná wọlé ni kò wúlò nínú àṣà Yorùbá ni? Àbí ká gbowó orí ni kò wúlò nínú àṣà Yorùbá? Nínú àṣà Yorùbá dandan lówó orí ni ìyàwó fi ń sọ pé olówó orí mi àlè ẹlòmíì. Dandan lówó orí nínú àṣà Yorùbá ni. Wọ́n ṣe ìfojúsóde fún Ísáàkì láti fẹ́ Rákẹ́lì fún nínú Bíbélì. Yorùbá ti ń ṣe ìfojúsóde tipẹ́tipẹ́ láti fẹ́ yàwó fọ́mọ wọn tipẹ́tipẹ́ ni. Kì í ṣe ohun táwọn bàbá wa ṣẹ̀ṣẹ̀ ń ṣe láyé òde òní. Mo sọ fún yín pé ètò yìí yóò gbà wá lákòókò tó pọ̀. A sì ṣe é bọ́lọ́run bá lọ́ra ẹ̀mí wa. Àwa ò ní kánjú kó àní tètè kú. Ẹni bá ní a má bọ̀ láàní dé bá lágbára lọ́wọ́ Elédùmarè. Àṣà pàtàkì ní àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá. Ọlọ́wọ́ bọ́tìnì mi dákun ṣe sùúrù. Bàbá ti fẹ́ lọ sẹ́ka ìpolówó ọjà jẹ́ ń gbọ́. Àṣà pàtàkì ní àṣà ìgbéyàwó. Mo ní àwọn àfáà kan wọ́n fọwọ́ rọ́ àṣà ìgbéyàwó ìbílẹ̀, wọ́n fọwọ́ rọ́ sẹ́yìn. Wọ́n máa ń sọ gẹ́gẹ́ bí nǹkan tí ò ní láárí. Ìyá mi Agboola Ẹniọlá ẹ ṣeun, gbogbo ẹ̀yin tẹ́ ti ń kàn sí mi lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook ẹ ṣeun, Rasheed Rasak Ayagolu bàbá òrùka ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, Awáyé wá ṣe rere Wahab ẹ ṣeun, Hamidu Saheed Adi ojú ọlá pé òjòjò kì í ṣowó kó má lè nájà kókókó lára ọ̀tá ń lè ní ṣàìsàn lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń kàn sí mi mò ń rọ́wọ́ yín lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook. Ẹ jẹ́ ń dẹ́ka ìpolówó ọjà náà mò ń bọ̀. ń ṣe ẹ̀bùn ìgbéyàwó mi làdúrà tí mò ń gbà wípé yìgì múlẹ̀ tẹ̀só kò ní já. Ìlóhùn orin ó dùn mí gan. Èmi mo sì padà kọ́ Barrister ní àwọn orin tí wọ́n máa kọ. Ó bá dàbí irú ẹbí wọn náà. Ṣé wọ́n lè bí wọn àbí? Ẹbí wọn. Èmi mo kọ́ Barrister lórin ṣùgbọ́n nǹkan lóhùn orin ni. Èmi mo kọ́ Àyìnlá Ọmọwúrà náà ní orin ẹbí wọn. Ẹ lè bí wọn ó parí. Ẹ wò ibi à ń lọ ò jìnnà rárá, ibi tá a fẹ́ yà ló máa pọ̀ gan lórí ètò yìí. Pàtàkì làṣà ìgbéyàwó nínú àṣà Yorùbá. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń kàn sí yèyé àṣà lórí Facebook ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀nàwálé Ọpẹ́yẹmí ọmọ ìyá alájẹṣẹ́kùn ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Yèyé Oge Ọmọlára ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń kàn sí mi lójú òpó Facebook ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá mi share o. Àṣà Yorùbá ò ṣe é fọwọ́ bò, kò gbọ́dọ̀ di mẹ́rí kò sì gbọ́dọ̀ parun làwa ń ké tantan lórí ètò yìí. Ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́, ẹ jẹ́ kí wọ́n dá mọ̀ pé pàtàkì làṣà ìgbéyàwó nínú àṣà Yorùbá. Mo ní lẹ́yìn ìfojúsóde láṣẹ ìfimúfínlẹ̀ kí ní ṣe wọ́n nílé wọn. Irú àìsàn wo ló máa ń ṣe wọ́n nínú ilé wọn? Irú èèyàn wo ni wọ́n jẹ́? Ṣé wọ́n oníjìbìtì ni wọ́n àbí wọ́n máa ń jalè nínú ìran wọn? Lẹ́yìn ìfojúsóde láṣẹ ìfimúfínlẹ̀, lẹ́yìn ìfimúfínlẹ̀ ló kan iṣẹ́ alárinà. Alárinà ṣọ̀túnṣòsì ni wọ́n láyé àtijọ́ má bàbí kan jẹ́. Wọ́n á máa sọ wọ́n á lọ láti ìdílé ọkọ, wọ́n á lọ bá ìdílé ìyàwó tí wọ́n fẹ́ òdòdó abẹ̀mí tí ń bẹ ńlé yín tó rẹwà, ọmọ pupa ròdòròdò tó dàbí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀, ọmọ dúdú tó ṣe yín funfun bí ahá ẹmu, èyí tó wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo kinní ọ̀hún. Wọ́n á máa sọ fún àwọn ìdílé ìyàwó pé ọmọ Gbọ́lágadé mà fẹ́ fi ṣaya, ọmọ Àrẹ̀mú mà fẹ́ràn rẹ̀ láti fi ṣaya. Àwọn ìdílé yìí ló máa gbé àwọn dìde pé káwọn wá bá yín. Iṣẹ́ alárinà á bẹ̀rẹ̀. Láyé àtijọ́ òbí ní fẹ́yàwó fọ́mọ, òbí ní ó ṣe ìfojúsóde fún ọmọ wọn láti wá ìyàwó rere fún wọn. Wọ́n á ṣe ìtọpinpin, wọ́n á ṣẹ̀ wá gbéṣẹ́ lé alárinà lọ́wọ́ mọ̀ ń bọ̀. Lẹ́yìn tí wọ́n bá ṣe gbogbo èyí tán, àwọn ìdílé méjèèjì náà wọ́n ó ṣiṣẹ́ wọn
láti mọ̀ pé ó tẹ́ àwọn lọ́rùn àbí kò tẹ́ àwọn lọ́rùn. Ó ti tẹ́ wa lọ́rùn àti gbọ́ àti gbà. Wọ́n á wá ṣètò bí wọ́n ó ṣe mọ ara wọn. Wọ́n lè ti mọra wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ìyá àti bàbá ńlá wa orí wọn pé wọ́n máa ń ṣe nǹkan wọn ọ̀fíṣíálì. Kì í ṣe gbà tó lé ìbò ṣe èdè ni wọ́n tó ń ṣe nǹkan wọn ọ̀fíṣíálì. Ọ̀fíṣíálì náà ń bẹ́nu àṣà Yorùbá. Wọ́n á wá ṣe mọ̀ mi mọ̀, wọ́n á mọra wọn. Nínú ìmọ̀ra ẹni yẹn lè ètò ìgbéyàwó ṣẹ̀ wá bẹ̀rẹ̀. Nínú ètò ìgbéyàwó ti ìgbéyàwó ọ̀sìngín tí mo mú wá ló ṣe mọ̀ pé mo sọ fún yín pé oríṣiríṣi ìgbéyàwó ní ń bẹ. Ìyàwó tí wọ́n máa ń lọ jí gbé lọ́nà ọjà, ìyàwó àṣàǹtẹ̀ ń bẹ, ìyàwó gbàmí-òràmí ń bẹ, ìyàwó òòṣà ń bẹ. Ṣùgbọ́n nínú ètò ìgbéyàwó ọ̀sìngín ká fẹ́ níṣu lọ́kà ọmọ ọ̀dọ́mọdé àti ọ̀dọ́mọdébìnrin àti ọ̀dọ́mọdékùnrin tí wọ́n bá fẹ́ fẹ́ra wọn ilé yìí mo mú wá lónìí yìí. Lágbára Ọlọ́run á máa tẹ̀síwájú nú ẹ̀ torí pé àwọn kan ti ń da àṣà pọ̀ mẹ́sìn. Àwọn pásítọ̀ kan, àwọn olùṣọ́ àgùntàn kan wọ́n ti ń fọwọ́ rọ́ ọ̀rọ̀ engagement sẹ́yìn. Bẹ́ẹ̀ làwọn àfáà kan náà ti ń sọ pé ti engagement báwo. Wọ́n ní ètò ìdáná ò jẹ́ nǹkan kan. Àmọ́ gbogbo ìgbéyàwó tèmi ti kà gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Jésù nínú ìwé mímọ́. Ìgbéyàwó àkọ́kọ́ ti Ghana, ti Canaan, Galilee mo kà á nínú ìwé John chapter 2. Mo sì rí wípé engagement pọ́nbélé ni wọ́n ṣe ń bẹ̀. Engagement pọ́nbélé ni nǹkan tí wọ́n ṣe nínú ìgbéyàwó Cana àti Galilee tó wà nínú Bíbélì. Àṣà àwọn Júù ni wọ́n sì fi ṣe ìgbéyàwó wọn. Ẹ jẹ́ n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bí ò bá ju èèyàn 3 lọ kí wọ́n ti ẹ̀ bá wa dá sí torí pé lórí ètò yìí àìdápa ká dákun ká sì dá jẹ kíní ọ̀hún kẹnu ó kẹnu púpọ̀ jù. Ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ní ẹ̀sìn. Ẹ yé fọwọ́rọ́ àṣà Yorùbá tì sẹ́yìn. Ẹ̀sìn àtọ̀húnrìn wá tá a gbà lójijì ẹ má fi bàṣà wa jẹ́ mọ́, ẹ má fi pa àṣà wa run. Dandan lówó orí. Nínú ètò ìgbéyàwó mi náà mo tún ti ń gbọ́ ní ìsìn pé àwọn kan ń dá owó orí padà. Àtọmọ wa ẹ ságbà ẹ gbowó orí tẹ́ mú ẹ máa mú lọ. Ó mà ṣe o. Láyé àtijọ́ àwọn ẹbí ọkọ a máa sanwó orí ìyàwó tí wọ́n bá fẹ́ kí wọ́n lè lẹ́nu ọ̀rọ̀ lọ́jọ́ iwájú. Nìyẹn ò túmọ̀ sí pé wọ́n fẹ́ fìyà jẹ. Mo mọ̀ pé ọ̀rọ̀ tí ń gbénú yín ó ti ń gbé yín nínú ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà. Àtúrà ìgbéyàwó mi làdúrà tí mò ń gbà wípé igi múlẹ̀ tẹ̀só kò ní já. Mo móhùn wá lọ́sàn-án yìí ẹ gbà. Ẹ káàsán ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín ìbùlẹ̀ tí ń pè wá. Màmá mi Iliasu láti Adigbe ó tọ́jọ́ 3. Àmín àmín. Bẹ́ẹ̀ni àmín o ẹ ṣeun Ọlọ́run ló ń tò ó. Ìpè ń já ìpè ń kọ. Ẹ kúrọ̀lẹ́ o bàbá mi ẹ kúrọ̀lẹ́ o. Àṣẹ 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 àríwá wíṣẹ́ àfọ̀gbóhùn. Mo ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Torí tọrùn. Bẹ́ẹ̀ ni a bá ń bẹ̀. Àmín àmín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ta ló ti pè àwọn ìpè tó lágbára ń gbé ìpè tí ò lágbára mi kábíyèsí Elédùmarè. Hello ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín? Hello sà hello mà ẹ káàsán sà kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ọlọ́run ló ń tò. Kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá?
Kí lorúkọ yín? Kí lorúkọ yín? Pásítọ̀ Babátúndé. Ó yá, mò ń gbọ́ yín. Àṣẹ. Wọ́n ní tó bá ti ṣe church wedding gbogbo yìí tó kù. Èmi náà ka báíbù ẹ rí pé èmi náà mú wá. Á dáa fún yín bàbá yìí. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Ó jẹ́ ọmọ gbé ni Bíbélì sọ. Á dára fún yín. Á dára fún yín bàbá yìí. Ẹ ṣé, á dára fún yín. Ẹ̀yin àfáà náà ẹ pè o. Ẹ̀yin ẹlẹ́sìn kejì náà ẹ pè. Ẹ̀yin ẹlẹ́sìn kẹta náà, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé náà ẹ pè o. Torí gbogbo ká sọ̀rọ̀ ká fa kò mọ́ òkun yọ ní tiwa ò nílé iṣẹ́ Sweet FM. Gbogbo ohun tá a bá rí, wọ́n ní ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ létí ẹni. N tá a rí là ń wí. Ìwádìí ìjìnlẹ̀ ló sọ wá dọ̀gá torí pé mo ṣiṣẹ́ kí n tó dakọ ni. Mo jọ̀pọ̀ tọ́rì tọ́ ọ̀yà kí n tó dépò àgbà láwùjọ pèdèpèdè. Ìwádìí ìjìnlẹ̀ ló sọ mí dọ̀gá bẹ́ẹ̀. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ eléyìí, ẹni tó bá ta bà tó bá bínú tán kó dákun kó wo bẹ̀ kó tún bẹ̀ ṣe ni, nítorí pé lórí ètò gbàgede àṣà wa ó dá ta ṣarán fáṣarán á sì dá ta ẹ̀lò. Kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá? Kí lorúkọ yín ibo lẹ ti ń pè wá o? Màmá Iliasu ló pè padà. Mò ń gbọ́ yín. Mò ń gbọ́ yín. Bẹ́ẹ̀ ni. Tí wọ́n bá sọ pé aago báyìí ni alága máa jókòó, tí alága bá ti ṣe tán òun ni wọ́n máa ṣe ni alága àdúgbò máa bẹ̀rẹ̀. Àmọ́ gbà tó ọ̀gá tó ṣe jókòó táwọn ìyá ìyàwó yọ ọkọ̀ tó tètè dè ṣọ́ àsìkò ẹ̀ lè bá. Màmá mi Iliasu, mo mọ̀ yín dáadáa pé mùsùlùmí òdodo ni yín, mo sì fẹ́ràn yín dáadáa. Torí pé ẹ jẹ́ kan lára àwọn pàtàkì lára àwọn olólùfẹ́ ètò wa gbogbo pàpà gbogbo rédíò tí ń bẹ nílùú Ẹ̀gbá. Nígbà tí àwọn àfáà wa bá jókòó tán tí wọ́n wá ń rí tójú owó ń rọ̀ tí wọn ò wá fẹ́ dìde mọ́ ńkọ́, kí lẹ fẹ́ sọ sí yẹn? Ọ̀nà nìkan tí mo sọ jẹ́ tó bá jẹ́ pé táìmù táwọn ìyá ìyàwó bàbá ìyàwó wọ́n máa ń ṣe sí, tó bá jẹ́ lásìkò yẹn ni wọ́n ti tètè bẹ̀rẹ̀. Ẹ̀rọ kàlẹ́kàdé wọ́n ti ṣe tó máa jẹ́ àti àìpalẹ̀ wọ́n ti bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. Àwọn táìmù yẹn máa wá wọnú ara wọn. Ẹ ṣeun, ẹ ṣeun màámi, torí àkókò wa wọn lówó ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fà òfò jẹ́. Pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lètò eléyìí, ẹni tó bá tabà kó dákun kó wo bẹ̀ kó tún bẹ̀ ṣe ni, torí pé gbàgede àṣà ẹ wò àbẹ́nìkan ṣọ̀tá. Iléeṣẹ́ rédíò Sweet FM àbẹ́nìkan ṣọ̀tá, àyún ẹnìkan kan ní pọ̀ sí. Gbàgede àṣà lètò eléyìí, a sì ń sọ̀rọ̀ káfa kò mú òkun yọ, nítorí pé àṣà Yorùbá ò ṣe fọwọ́ rọ́ tì sẹ́yìn. Bẹ́ẹ̀ wọ́n tẹ̀ fẹ́ wẹ́ fọwọ́ rọ, àwa ò ní gbà. Ìbò gan tí wọ́n ń kó àṣà wa, wọ́n ti ń kéde wa, kí ló tún kù? Àwa Yorùbá ní ká múra kíyàwó má bàa jẹ wá nígbẹ̀yìn. Yèyé gbàgede àṣà lèmi ń jẹ́, pè mí lẹ́yìn ètò 08028481850 08028481850 tàbí 08039722703 08039722703. Ẹ pàdé mi lójú òpó YouTube Yèyé gbàgede àṣà TV. Ẹ subscribe, ẹ máa wò ó lóòrèkóòrè. Yèyé gbàgede àṣà TV lórí YouTube. Ẹ máa wo gbogbo ohun tá à ń ṣe ilẹ̀, ẹ máa wò ń bẹ̀ kétékété, ẹ máa rí mi wò bí ìran. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Ó dàbọ̀. Ìbà fáwọn tó láyé o, ìbà fáwọn tó nílẹ̀. Ìbà bàbá mi Àjàyí Ògìdì Olú oníkànga àjípọn. Òbómi òṣùrù wẹ́dà. Ẹni Àjàyí gbàgbàgbà tí ò lè gbà tán. Igúnnugún ní gbàlúwa rẹ̀. Ìbà ni wọ́n fọjọ́ òní jú, ìbà ni mo ṣe o. Ẹ kú lé, ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi àti bí gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò wá lórí ẹ̀rọ aníyìkáyé Facebook jákèjádò àgbáńlá ayé, ẹ̀yin tẹ́ ẹ ń wo Yèyé gbàgede àṣà TV lórí YouTube jákèjádò àgbáńlá ayé, àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà ni mo fi kí yín jákèjádò àgbáńlá ayé pé ẹ kú dédé àsìkò yìí o.
rántí bùbá ṣí wa létí pé ká má gbàgbé. Gbàgede àṣà lètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa, àṣà àbáláyé àwọn baba ńlá wa. Mo tún ti dé lóde ilẹ̀ yìí lónìí lágbára lọ́wọ́ Elédùmarè. Ipá ò ní pín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lágbára Ọlọ́run. Ní mo rí bú sọ ẹnu o lágbára lọ́wọ́ Elédùmarè. Wà ní fòṣì lògbà. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kú lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Yèyé gbàgede àṣà yín náà ni Mojísọ́lá Àjàyí ló kọ mi, àríkẹ́ ọmọ àfijá sínú pètè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fa ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán. Mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlé àkùkọ gàgàrà kíkọ lérúwà o agbe ní dájà àti wa. Ṣé ẹ gbàgbé pé lórí ètò yìí la ti ń ṣègbélárugẹ àṣà wa, èdè abínibí wa àti ẹ̀sìn ìbílẹ̀ wa ńlá ń gbé ga lórí ètò yìí. Abala àròkọ òwe lẹ́ṣin ọ̀rọ̀ gbogbo ẹkún fọ́fọ́fọ́. Mo ní oníyàn ń purọ́ ọlọ́kà ń ṣèké. Aládàlú nìkan la mọ̀ tó jó lódodo. Tá a bá pè nǹkan ní gbàgede àṣà, gbogbo ohun tó ń jẹ́ àṣà ìbílẹ̀ wa ti Yorùbá pọ́nbélé láàrí fàyọnú ẹ̀. Ẹlòmíín lè máa ṣàṣà lóòótọ́ àmọ́ àṣà tèmi yàtọ̀ kò jọra wọn. Orin eléyìí bẹ́ẹ̀ bá mẹni tó kọ ẹgbẹ̀bùn. Òun ni bàbá wa kan ló fi fún wa ní owó ẹ̀bùn lórí ètò yìí. Bàbá wa yìí ni wọ́n ń gbé ní ìlú California. Olólùfẹ́ ètò gbàgede àṣà ni wọ́n lórí YouTube. Wọ́n ń tẹ̀lé wa lórí Facebook, wọ́n sì ń tẹ̀lé wa lórí YouTube. Bàbá wa yẹn ni èèyàn má jẹ́ èèyàn ó tẹ́ àwọn lòpó tó gbélé wa ró. Wọ́n wá ní tí àwọn èèyàn bá ti dáhùn ìbéèrè yẹn lẹ́kùnrẹ́rẹ́, wọ́n ní ká máa fún wọn lẹ́bùn. Bẹ́ẹ̀ bá mẹni tó kọ́. Tẹ́ ẹ dárúkọ wọn lẹ́kùnrẹ́rẹ́, á fún yín lẹ́bùn lórí ètò gbàgede àṣà. Wò ó bí ó sì máa dún ló ń dún, bí ó sì máa ró ní rohùn, kó lè bá a dá, kó lè dùn, kó lè bá a rí bó ṣe yẹ kó rí ni. Níjẹjọ la sọ nípa ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá, wọnú ẹ̀ lọ ní ṣókí báyìí ò tiẹ̀ fi bẹ́ẹ̀ gbà wá lónìí. Mo sọ fún wa níjẹjọ pé oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́, àmọ́ láti ètò ìgbéyàwó ọ̀hún kẹnu láti jẹjọ ọ̀hún làwọn èèyàn ti ń pè mí, wọ́n ti Yèyé àṣà á máa tẹ̀síwájú. Mo sọ pé ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, mẹ́ta gan ò lè tó torí pé ètò tó kẹnu gidi gan ni. Láti wo ìgbéyàwó ọ̀sìngín, fífẹ́ni níṣu lọ́kà bọ́mọdé bá ti bàlágà láyé àtijọ́, ìfojúsóde. Mo sọ fún yín pé òun làkọ́kọ́, ìfimúfínlẹ̀ ńlẹ̀ kejì. Lẹ́yìn ìyẹn wọ́n fi mú fúnlẹ̀ pé kí ni àrùn tí ń ṣe wọ́n nídìílé wọn, iṣẹ́ alárinà tẹ̀lé. Ìṣíhùn, ìjọ́hẹn àti mo gbọ́ mo gbà ọ̀kan ṣoṣo ni o. Èdè àdúgbò ló yàtọ̀. Ìṣíhùn, ìjọ́hẹn, mo gbọ́ mo gbà ìkankan náà ni, nǹkan ẹyọ kan ni Yorùbá pín sọ́nà mẹ́ta yẹn. Bí wọ́n ṣe ń sọ nílùú wa kọ́ ni wọ́n ń sọ nílùú tiyín. Mo gbọ́ mo gbà ni wọ́n ń sọ níbòmíì, ìṣíhùn ni wọ́n ń sọ níbòmíì, ìjọ́hẹn pé mo ti gbọ́ ni wọ́n ń sọ níbòmíì. Èdè àdúgbò nínú àṣà Yorùbá ó kàn pa nítorí pé bí a bá sọ Yorùbá mi gan ẹlòmíì lè má gbọ́. Ó ṣeé ṣe kó jẹ́ èdè àdúgbò wa ńlèmí fi ń sọ̀rọ̀ lórí rédíò lẹ́gbàmbé. Lẹ́yìn gbogbo oyún tí iṣẹ́ alárinà ti bẹ̀rẹ̀, alárinà tí bí ó ti ń ṣojú ó ti ń ṣẹ̀yìn, ó wá kan àwọn ọmọ méjèèjì nígbà tí ẹbí méjèèjì tí wọ́n bá ti mọra wọn. Lẹ́yìn gbogbo eléyìí àwọn ẹbí méjèèjì ó mọra wọn
tí wọ́n ń pè ní mọ̀-mi-mọ̀. Lẹ́yìn táwọn ẹbí méjèèjì bá ti mọra wọn, ó di dandan fún àwọn ọmọ méjèèjì tí wọ́n fẹ́ fẹ́ra wọn yìí kí wọ́n fojú wọn mọra wọn. Torí òbí ló ní àṣẹ ìgbéyàwó láyé àtijọ́. Ọmọ kì í kàn ṣàdédé múyàn wálé o. Ọmọkùnrin kan ò ṣe kan lè ṣàdédé múyàn wálé láyé àtijọ́ pé mo ti rẹ́ni tí n ó fẹ́. Obìnrin náà ò lè ṣàdédé múyàn wálé láyé àtijọ́ pé mo ti rẹ́ni tí n ó fẹ́. Mi ò sọ pé gbogbo nǹkan èyí táwọn baba ńlá wa ń ṣe láyé àtijọ́ yìí ló dáa jù. Mi ò sì sọ pé kò dáa torí pé kíni ẹni bá sọ pára ajọ́ òun ò gbọ́n ó ń tọ̀hún ti bú bàbá rẹ̀ mọ́ ni. Àmọ́ àǹfààní pọ̀ lọ rẹpẹtẹ nínú èyí tí àwọn baba ńlá wa ń ṣe láyé àtijọ́ táwọn ìyá ńlá wa ń ṣe láyé àtijọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n ní ará ilé yìí ò tanná sílé ara rẹ̀ là ń lọ fún. Èyí tí wọ́n ń ṣe yìí ká má bàa gbé egun eléegun ni kọ́mọ ó má bàa ṣìyàn ni. Lẹ́yìn gbogbo èyí nìtọrọ ọmọ o. Odidi ọ̀sẹ̀ kan gbáko ni wọ́n fi ń ṣègbéyàwó láyé àtijọ́. Ẹnìkan ní ìtọrọ ọmọ báwo tí wọ́n á ṣe gbogbo eléyìí tí wọ́n ti ṣe yẹn tí wọ́n ò tí ì tọrọ ọmọ. Lẹ́yìn tẹ́bí méjèèjì ti mọ́ra wọ́n wàá ṣẹ̀ṣẹ̀ lọ tọrọ ọmọ obìnrin yẹn. Tí wọ́n bá tọrọ ẹ̀ tán ẹ jẹ́ máa bá kinní ọ̀hún bọ̀. Lẹ́yìn gbogbo eléyìí tá a ti kà sókè yìí ni ìtọrọ ọmọ. Ọ̀nà méjì tún ni Yorùbá fi ń gbà tọrọ ọmọ láyé àtijọ́ o. Ọ̀nà àkọ́kọ́ ni ìtọrọ ọmọ tó bá wà ní ìkókó ọmọ òpóǹlù ọmọ píníṣín. Yorùbá máa tọrọ rẹ̀ sílẹ̀ pé ọmọbìnrin yín tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bí yìí ọmọ mi ni ó fẹ́. Nínú àṣà Yorùbá ni láyé àtijọ́. Yorùbá máa tọrọ ọmọ ní kékeré. Yorùbá sì máa tọrọ ọmọ obìnrin tó ti bàlágà gẹ́gẹ́ bí a ti ṣe sọ pé láyé àtijọ́ kì í ṣe obìnrin tàbí ọkùnrin ló kàn máa ṣàdédé múyàn wálé. Bọ́n bá ti ṣèfojúsóde fẹ́ ẹni tí wọ́n fẹ́ fún tí ẹni tí wọ́n ti rí i pé ẹni yìí ó jáde láti ilé eré ó ṣe é fẹ́. Òbí ní fi ọmọ lọ́kọ láyé àtijọ́ fún ẹbí tàbí ìlú tó bá wù wọ́n. Torí pé àwọn ni ó ṣèfojúsóde àwọn ni ó wà ẹni tó bá wù wọ́n láyé àtijọ́. Ẹ̀kọ́ pọ̀ lára àwọn àgbà àti ayé àtijọ́ yìí tá a lè kọ́ dáadáa bá a bá farabalẹ̀ ni o. Ẹ̀kọ́ pọ̀ lára wọn ẹ rí i pé gbogbo àṣà ká bá ọmọ wa ká bá wákọ ká bá wáyàwó tí wọ́n ń ṣe yìí ká má bàa gbé egun eléegun ni mo sọ ọ́. Ká má bàa ṣìyàn ká má bàa wọ ilé tí ò yẹ ká wọ̀ lọ lọ́kọ. Ní ayé àtijọ́ àwọn ẹbí kọ̀ọ̀kan wọ́n ní ìdílé tí wọn ò ti gbọdọ̀ fẹ́ ọkọ fẹ́yàwó. A dúpẹ́ pé irú èyí ò ti ṣẹlẹ̀ mọ́ láyé òde òní. Ẹlòmíì lè fẹ́ ìran tó bá wù ú. Ọlọ́run ó ṣàánú àwa ìwé ìwòyí. Lẹ́yìn táwọn òbí méjèèjì bá ti mọ ara wọn tán ni ó ṣẹ̀ṣẹ̀ wá fi ojú àwọn ọmọ méjèèjì wọn ò fi mọra wọn. Ó di dandan káwọn ọmọ méjèèjì ó mọra wọn. Báwọn ọmọ méjèèjì bá sì mọra wọn ẹni tí yóò máa sin ìyàwó lọ sílé ọkọ rẹ̀ àwọn obìnrin bíi méjì mẹ́ta ni wọ́n máa tẹ̀lé bó bá fẹ́ lọ rí ọkọ ẹ̀. Kò gbọ́dọ̀ dá lọ o. Kò sì gbọ́dọ̀ sí nǹkan kan láàrin wọn títí dọjọ́ ìgbéyàwó. Wọn ò gbọ́dọ̀ ní ìbálòpọ̀ kankan. Bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bọ́tìnì mi bú ẹ̀rí pé kí ni láyé òde òní ẹ kú òǹbẹ̀ yẹn ná. Ẹ wò mò ń bọ̀ ná. Ẹ wò a ò láàfin bẹ́ẹ̀ lásìkò. Mo ní wọn ò gbọ́dọ̀ jọ ní nǹkan kan pọ̀. Wọn ó kàn máa sọ̀rọ̀ ni. Ìyá mi rẹ ni wá kí ọ o. Ìyá mi rẹ ni wá wojú rẹ o. Ọlọ́wọ́ bọ́tì mi rẹ́rìn bẹ́ẹ̀ láyé òde òní wọ́n ti máa bu ṣúgà já fúnra wọn. Wọ́n ti buyọ̀ já ni wọ́n ti máa bu ṣúgà já. Kò sírú yún láyé àtijọ́ kódà wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan ara wọn débi pé wọ́n ó jọ ní ìbálòpọ̀. Ìyàwó gan tí wọ́n bá fẹ́ fẹ́ yìí àwọn ọ̀rẹ́ rẹ̀ bíi mẹ́ta àbúrò rẹ̀ bíi méjì èrò pọ̀ lọ wọ́n máa sìn lọ. Nítorí pé àwọn náà ní ọ̀rọ̀ tí wọ́n ò jọ máa sọ lákòókò yìí tí wọ́n ń ṣètò láti fẹ́ra wọn yìí. Wọ́n ò ní ọ̀rọ̀ àti àwọn nǹkan kan tí wọ́n ò jọ máa sọ. Ìyá mi rẹ̀ ló rán mi sí ọ. O ṣáà ti mọ̀ rẹ̀ ìyá mi rẹ̀ ló rán mi sí ọ. My eyes is pushing me. Ojú ń tì mí. Ṣé ẹ mọ̀ àwọn ọmọ ayé àtijọ́ wọn ní tìjú gbáà. Kì í ṣe irú eléyìí tí wọ́n ti bó ọ̀gẹ̀dẹ̀ tí wọ́n ti bó gbogbo ẹ̀tàn nú èpo láyé òde òní. Wọ́n á máa ríra wọn ṣùgbọ́n wọn ò gbọ́dọ̀ jọ ní ìbálòpọ̀ torí pé ó dalẹ́ ọjọ́ ìgbéyàwó lẹ́yìn pọ̀pọ̀ ṣìnṣìn ìnáwó ayẹyẹ ọjọ́ ìgbéyàwó ni wọ́n tó mọ́ra wọn. Ó kẹnu gan-an. Lẹ́yìn èyí tí wọ́n bá ti ń lọ ríra wọn tí wọ́n ti ṣe
ètò mọ̀ mi mọ̀ tán láàrin ẹbí méjèèjì pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹbí ọkọ àti ẹbí ìyàwó wọn mọ̀ra wọn ìgbà náà ni wọ́n ṣe yọ̀ǹda káwọn ọmọ yẹn máa lọ ríra wọn mọ̀ mi mọ̀ kò tí ì kan ètò ìdáná o lẹ́yìn mọ̀ mi mọ̀ lẹ́yìn èyí ni àwọn àgbà àtijọ́ wọn á pe babaláwo láti dífá ìfọmọfọ́kọ wọ́n máa ń dífá ìfọmọfọ́kọ láyé àtijọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà nítorí pé ifá la tọ́nà ẹ̀dá láyé àtijọ́ òun lẹ́lẹ́rìí ìpín àtórí ẹni tí ò sunwọ̀n ṣe òun ni wọ́n lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé ǹjẹ́ lótìtọ́ àti lódodo ni àwọn ọmọ méjèèjì lẹ́lẹ́dàá wọn ni yóò bára wọn gbé pẹ́pẹ́pẹ́ lóòótọ́ làwa òbí la mọ́ra wa láti ṣètọpinpin láti ṣèfojúsóde láti ṣèmúfimúfínlẹ̀ láti rí i pé ó dáa ìwọ ifá má fi re pé bí má fi bi péré má fòlòlò fọ ohun tó o bá rí ni kò sọ wọn ní yèyé àṣà ti di ìyá aláwo èmi ẹ ṣe ìyá aláwo àmọ́ ẹ̀kọ́ tá a kọ́ ló sọ wá dọ̀gá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ tí ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára Facebook ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipa ò ní pín yẹn máa bá a pín ká ẹ share ẹ comment ẹ like ẹ share ẹ jẹ́ káwọn èèyàn orí gbọ́ ẹ jẹ́ kí wọ́n dà mọ́ ẹ má wàá gbàgbé o Yèyé Gbàgede Àṣà lórí YouTube ẹ máa lọ wò ó ẹ subscribe Yèyé Gbàgede Àṣà lórí YouTube ẹ subscribe ẹ like ẹ comment ẹ share fáwọn èèyàn káwọn èèyàn orí gbọ́ nítorí pé àṣà Yorùbá kẹnu gan-an ó kẹnu gan lẹ́yìn tí wọ́n bá ti wò ó tí fá bá ti sọ̀rọ̀ pé tó bóyá ó dáa àbí ó tún dáa torí pé ifá ò gbọdọ̀ sọ bí wọ́n bá dáfá tán wọ́n á rúbọ àmọ́ nínú ifá ìfọmọfọ́kọ ni kò sí odù èyí tí ò lè jáde ńbẹ̀ gbogbo odù mẹ́rẹ̀ẹ̀rìndínlógún pátápátá ló lè jáde nínú ifá ìfọmọfọ́kọ mo sọ fún wa níjẹjọ pé oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà fẹ́yàwó mò ń bọ̀ náà gbogbo ohun tá a bá ti so pọ̀ kẹ́nikẹ́ni má ṣe yà wọ́n what God has joined together let no yeye àṣà put asunder kí n tèmi èmi wà lè put asunder kí ló kan rọ àwa yìí ẹ wò mo ní kò sí odù èyí tí ò lè yọ kò sódù tí ò lè yọ kò sódù tí ò lè fọre bẹ́ẹ̀ náà ni kò sí odù tí kò lè mú kí fá ó jáko jẹ wọ́n bá ní fá jáko jẹ ó ti yé àwọn ọ̀jọ̀gbọ́n ó ti yé àwọn babaláwo ó ti yé àwọn ọ̀mọ̀ràn tó mọyún ìgbín nínú ìkarahun àmọ́ àwọn odù tí sábà máa fọ ire òun ni èjì ogbè nínú ifá ìfọmọfọ́kọ èjì ogbè ògún dá méjì òdí méjì òtú àtìkùn àwọn odù tí sábà máa fọ rinu nínú ifá ìfọmọfọ́kọ wọ́n dáfà àwọn ọmọ méjèèjì tá a fẹ́ kí wọ́n fẹ́ra wọn yìí ṣẹlẹ́dà wọn yan ara wọn ṣé wọ́n bára wọn gbé pẹ́ ṣé yóò bímọ ń bẹ̀ ṣé yóò bí sun ṣé yóò bí wàlẹ̀ ọjọ́ iwájú bẹ̀ bó ló ti rí ṣe rí pé àwọn baba ńlá wa nílà aka ìláyé àtijọ́ àwọn wọ̀nyí sì ní díẹ̀ nínú odù tí sábà máa yọ lójú ọpọ́n tí ifá bá sunko ìrosùn oṣó ọ̀sà méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi ìṣe babaláwo àmọ́ ìwádìí ìjìnlẹ̀ ló sọ wá dọ̀gá nínú iṣẹ́ àṣà Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube ẹ máa bá wa lọ subscribe sí ẹ subscribe sí gbogbo ohun tá à ń mú wáyé pátápátá náà lẹ́ẹ̀ máa ríwò ń bẹ̀ kétékété torí pé àṣà Yorùbá kẹnu gan ó fẹ̀ gan ó kọjá erémọdé dàńdógó kọjá ìwù tọmọdé tí ọmọdé tó lè bínú dá lẹ́yìn ìdáfá ìfọmọfọ́kọ yìí wọ́n ń ṣètùtù pẹ̀lú ìrúbọ láyé àtijọ́ ètò ìdáná ló wá kàn ó bí fá bá ti fọ́re kọ́lọ́hún ó ṣọ́ wa nínú ifá tá a dá tí ò lẹ́bọ tí ò létùtù ọlọ́hún níjẹ́ àrírù yẹn tí wọ́n bá ti ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe tán lórí ifá ìfọmọfọ́kọ á wá kun ètò ìdáná ẹrù ìdáná ṣe pàtàkì nílẹ̀ Yorùbá mo ti bá wa sọ̀rọ̀ níjẹ̀jọ́ bẹ́ẹ̀ pé gbogbo àwa tá à ń kóyan ẹrù ìdáná kéré tá a sọ pé lẹ́yìn tá a bá ti ṣàsopọ̀ wọn kò sí nǹkan kan mọ́ ẹni tó bá fi ọmọ tí ò ṣèdáná tí ò sanwó orí rẹ̀ ó jọmọ gbé ni nínú àṣà Yorùbá sọ pé kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ gan ó jẹun ọmọ bẹ́ẹ̀ nírú ọkùnrin bẹ́ẹ̀ tí ò sanwó orí ìyàwó ẹ̀ tí kò ṣèdáná àṣà Yorùbá àṣà àwọn baba ńlá wa sọ pé kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ ó jẹun ọmọ ó lágbára o kọrọ èpè kọ́ o kì í sí ìṣàdúrà ó di dandan lówó orí ìyàwó láyé àtijọ́ ẹrù ìdáná ṣe pàtàkì nílẹ̀ Yorùbá iṣu èlùbọ́ yangan tí Ẹ̀gbá ń pè ní ọkà yangan làwa ń pè ní Ìbàràpá lérúwà yangan Ìbàràpá ló lẹ́ẹ̀kọ́ yangan àwọn ìlú míì máa pè ní àgbàdo wọ́n máa ń pè lágbàdo
ara àwọn ẹrù ìdáná tí wọ́n kó lọ ilé ìyàwó ni ọtí, torí pé ẹnu ọtí kì í tí obì tí ibi kú tí ibi àrùn gbogbo ẹ̀ pátápátá ló ní àdúrà tí wọ́n fi ṣe láyé àtijọ́. àádùn kílé wọn ó dùn, atare ìrèké wọn lójò tó rọ̀ sí wúro náà ló rọ̀ sí ìrèké, oyin káyé wọn lè ládùn kó lóyin, atare kì í di tí mo tẹ ọtí ẹ̀ láàbọ̀. ṣe rí gbogbo àwọn ẹrù ìdáná tí wọ́n ti kó wá yìí àmà tí ìṣètò ìgbéyàwó, mo sọ fún yín pé odidi ọ̀sẹ̀ kan gbáko ni wọ́n fi ń ṣètò ìgbéyàwó láyé àtijọ́. bí pé báwa ń bẹ ẹ jẹ́ ká gbé, bí ò bá sí ẹ jẹ́ ká máa bá kinní ọ̀hún bọ̀. láyé àtijọ́ ẹ̀ ló ta ló wà lójú òpó ìkí lórúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. kò já gaara o, nẹ́ẹ̀tì ò wọ́ọ̀kì o, bójú bá ti rọ̀ báyẹn náà ti mọ̀ bí kinní ọ̀hún ti mọ̀ sí òjò àná ọ̀hún sì pọ̀. bóyá ká máa bẹ́tò ọ̀hún bọ̀ bá a bá rí ìpè ká máa gbé e lọ. oríṣiríṣi nǹkan ni wọ́n fi ẹ̀ ló kí lórúkọ yín. ẹ káàsán sà. àṣẹ àṣẹ àwíṣẹ àfọ. mi ò gbọ́ yí dáadáa ẹ kí lẹ wí. gbogbo ẹ̀ la fẹ́ ó máa ń ta sánsán dáadáa. lára àwọn ẹrù ìdáná náà ni èyí tí wọ́n máa ń gbé ránṣẹ́ sílé ìyàwó láyé àtijọ́. ẹ dákun, gbàgede àṣà lẹ́tọ̀, ta ló tún wà lójú òpó ìyá apẹja láti òkè àrẹ́gbà ẹ ṣeun, ẹ kú gbogbo ìgbà wa o. bí wọ́n bá ti gba ẹrù ìdáná, bó bá tó àkókò tí wọ́n gba ẹrù ìdáná, àwọn ẹbí ọkọ ò lọ, tẹbí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ tí yé kan wọ́n á lọ. gbogbo ẹ̀yin tẹ́ tí ń kàn sí wa lójú òpó Facebook ẹ ṣeun, lágbára Ọlọ́run ipá ò ní pín yín o. wọ́n á lọ, wọ́n gbẹ́rù ìdáná lọ, wọ́n á lọ san owó orí, wọ́n á mẹ́ran lọ, wọ́n á mépo lọ, obì atare tí kì í di tiẹ̀ láàbọ̀, orógbó gbogbo ẹ̀ pátápátá, ẹja odò, wọ́n á kó o lọ gẹ́gẹ́ bí ẹrù ìdáná láti sọ wípé tó ọmọ yín tá a fẹ́ fẹ́ ẹrù ìdáná rẹ̀ rèé, owó orí rẹ̀ rèé. mo ní kò tí ì kan ètò ìgbéyàwó. lẹ́yìn èyí ni àwọn àgbà àtijọ́ wọ́n á wá, tán bá ti gbà á tán, ẹni tí gbogbo nǹkan, àwọn tí gbogbo nǹkan wọ̀nyí bá tọ́ sí wọ́n á máa pín in fún wọn. ṣé ìpè ti wà ń bẹ̀ ká gbé e ni. àwọn kan ní nígbà tí wọ́n ti gbẹrù ìdáná, kí ló dé tí kò tún tí ì kan ètò ìgbéyàwó. mo ló kẹnu gan. lẹ́yìn tí wọ́n gba ẹrù dáná tán ni ìpalẹ̀mọ́ ìbíyàwó bí yóò ṣe máa lọ ilé ọkọ ẹ̀. lẹ́yìn tí wọ́n bá gba ẹrù dáná tán, ìpalẹ̀mọ́ ìgbéyàwó ó tún kù ọjọ́ 5 bẹ́ẹ̀ yẹn. àwọn èèyàn ní bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé létòlétò èyí tí àgbàdo ń to ọmọ tiẹ̀ ń làwọn bàbá ńlá wa àtìyá ńlá wa ṣètò ìgbé ayé wọn láyé àtijọ́. wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ pọ̀pọ̀ ṣíṣe ayẹyẹ ìnáwó wẹ̀jẹwẹ̀mú ní ti ètò ìgbéyàwó. ó yà wọ́n ọ̀tọ̀ lọ́jọ́ tí wọ́n máa fi ọjọ́ yẹn sí, wọn ò ní pápọ̀ mọ́jọ́ tí wọ́n fẹ́ gba ẹrù ìdáná. odidi ọ̀sẹ̀ kan, ṣé ìgbàgbé níjẹ̀jọ́ mo sọ fún yín pé nínú ìwé John chapter 2 odidi ọ̀sẹ̀ kan ni wọ́n fi ṣe ìgbéyàwó Kánà àti Gálílì, níbi tí iṣẹ́ ìyanu àkọ́kọ́ tí Jésù ṣe tó fi sọ omi di ọtí wáìnì. àṣà àwọn Júù ni. ṣáà wá lè sọ pé àṣà àwọn Júù yìí náà ń bẹ nínú àṣà Yorùbá bí? torí nínú àṣà àwọn bàbá ńlá wa odidi ọ̀sẹ̀ kan làwọn náà fi ń ṣègbéyàwó láyé àtijọ́. tó bá ti kú ọ̀la tíyàwó ń relé ọkọ, òun ni wọ́n ń pè ní alẹ́ ọjọ́ ẹkún ìyàwó. ìgbéyàwó ọ̀sìngín ni mò ń sọ o, ìyàwó fẹ́ ní ṣùlọ́kà. a sì máa sọ tìyàwó àṣàǹtẹ̀ náà, a sì máa sọ tìyàwó gbàmí òràmí, a sì máa sọ torí onírúurú ìgbéyàwó tó kù. ọjọ́ ń re ibi àná, oòrùn sì ń re ibi àtiwọ̀. bóò ni ọlọ́wọ́ bọ́sìnì mi, wọ́n ní ká máa káàdì ẹ̀ ńlẹ̀. ìṣẹ́jú mélòó ló àkùn báyìí? wọ́n ló kù ìṣẹ́jú méjì péré tá a fi máa relé. kíní ọ̀hún kẹnu gan-an, a máa tún tẹ̀síwájú lórí ẹ̀ lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. ẹkún ìyàwó ó ṣe pàtàkì ńlẹ̀ Yorùbá. bàbá mọdé lónìí mo wá gbàre mi kí n tó máa lọ. ẹkún pòròpòrò ni ìyàwó máa ń sun láti sunkún ìyàwó láyé àtijọ́, pàtàkì ní
nínú àṣà Yorùbá nígbà tí ìyàwó bá ń relé ọkọ. Mo ń bọ̀. Mama round up. Ó dàbí ká má jẹran tán lẹ́nu, àbí wọ́n lóhun ní ká jẹran kó pẹ́ lẹ́nu, àmọ́ tòlótòló òun fa ọ̀nà ọ̀fun tí ń dá tòlótòló yìí wá ń kọ́, òun ni ò jẹ́ òun ní ká jẹran pẹ́ lẹ́nu, òun fa ọ̀fun ni ò jẹ́ o. A fi àdàgbà ètò gbàgede àṣà a fi rọ̀ síbí lónìí. Ẹ má gbàgbé ibi ẹkún ìyàwó la bá dé o. Nínú ètò gbàgede àṣàdé èyí tá a ṣe lọ́dún tó kọjá, àwọn ọmọ Reverend Kuti ni wọ́n gba pò kíní tí a sì fún wọn ní owó WAEC lọ́dún tó kọjá. Ó ṣeé ṣe ká tún ṣe ètò gbàgede àṣàdé ọ̀hún náà lọ́dún yìí bí à ń wojú ọjọ́ bójú ọjọ́ ṣe mọ̀ pé àwọn ọmọ ilé ìwé ní ètò gbàgede àṣà ló máa ń kó jọ láti ṣe ìdíje àṣà fún bí ojú ọjọ́ ṣe rí àti bí orílẹ̀-èdè wa ṣe rí lórí ètò ààbò ńlá ń wò wá àkànlé kọ́mọ iléèwé jọ anyhow nírú àkókò yìí. Ẹ má bínú. Ọmọ kan wá láti iléèwé Reverend Kuti ó sunkún ìyàwó ó ṣe bó ṣe yẹ kó ṣe, àwọn ni wọ́n gba ipò kìíní. A máa tẹ̀síwájú níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run lórí ètò gbàgede àṣà. Ẹ pè mí lẹ́yìn ètò 08039722703 08039722703 tàbí 08028481850 lẹ́ẹ̀fi pè mí lẹ́yìn ètò fún ìpolówó ọjà yín lórí ètò yìí. À ń gbádùn yín nìkan ò tó, ẹgbẹ́ ìpolówó ọjà yín wá káfi tiwa káfi gbé tiyín náà lárugẹ. Yèyé gbàgede àṣà lórúkọ tèmi ń jẹ́, ìyókù tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Ìbàràpá ni mí ọmọ àfi ìbàràpilẹ̀ ọ̀rọ̀. Mojísọ́lá Àjàyí mò ń lọ lónìí, wọ́n tún padà wá lọ́jọ́ mẹ́jọ. Ìkọ́ bálá ìkọ́ mu ìjò lẹ́sẹ̀. Ó dàbọ̀. Ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà ilẹ̀ wa òun náà rèé, ó wọlé dé wẹ́rẹ́ gbàgede àṣà lẹ́tọ̀. Wọ́n ní kí ni láó ṣe àní láṣẹ bẹ́ẹ̀ ó kó. Wọ́n ní kí ni kàn ó ṣe ikàn ṣe bẹ́ẹ̀ ó wẹ̀wù ẹ̀jẹ̀. Wọ́n ní kí lè rin ó ṣe erin ṣe bẹ́ẹ̀ ó yàsó. Wọ́n ní kí lẹ́fọ̀n ó ṣe ẹfọ̀n ṣe bẹ́ẹ̀ ó yàbọ̀n. Wọ́n wá ní kí làgbáǹrere ó ṣe àgbáǹrere ṣe bẹ́ẹ̀ ó làwo lórí ṣanṣanṣan. Kí ni lámọrin ó ṣe ọ̀rọ̀ ọjà ní bẹ́ńbẹ́. Igi wẹ́wẹ́ ṣe bẹ́ẹ̀ ó digbó. Ìtàkùn wẹ́wẹ́wẹ́ ṣe bẹ́ẹ̀ ó dọ̀dàn. Ìṣẹ́ àná ni mímo dẹja ńlá tá ò lè dágbé. Ẹ̀yin yí padà ló dàkúkọ. Ó dàkúkọ gàgàrà tí ń jẹ láwùjọ àwọn àṣà. Àṣà ò sì lè fi ṣe nǹkan kan. Ẹni a rò pé ò lè pàgọ́ bí eré mo dá lárúurú. Ẹ̀dá màná ò mọ̀ ní ẹlẹ́dàá ló mọ̀la. Aláròpin má rò mí pin mọ́. Ẹ káàsán nílùú Ẹ̀gbá mọ́lísàbí agbóǹgbò àkàlà. Gbogbo ẹ̀yin ọmọ erin jogún ọlá, ẹ̀yin ọmọ àjànàkú bìrù gbàǹgbà, mo kí yín ẹ káàsán o. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti ń wò mí, gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára wa gbogbo lórí YouTube. Ọlọ́wọ́ bọ́tìnì díẹ̀díẹ̀ o. Lórí YouTube, lórí Facebook, mo kí gbogbo yín pé ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí. Àní gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbẹ̀ ni mo fi ń kí yín pátápátá porongodo. Ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sàn ẹ káàsán, ẹ̀yin tẹ́ ẹ wà láàárọ̀ ẹ káàárọ̀, ẹ̀yin tẹ́ ẹ wà lálẹ́ ẹ káalẹ́ o. Gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí ni mo fi kí yín pé ẹ kú dédé àsìkò yìí, pa ò ní pín ẹ ní mórí búṣu ẹnu ẹ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. Gbàgede àṣà lètò tó ń dé sójú móhùnmáwòrán yín. Ojú móhùnmáwòrán wọn ni àbí àwọn tó ń wò wá lórí YouTube, àwọn tó ń wò wá lórí Facebook, ojú móhùnmáwòrán yín ni.
àní ètò tó ń dé sétí ìgbọ́yín ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí rédíò gbàgede àṣà lètò níléeṣẹ́ rédíò Adùn Sweet 107.1 FM ní ìlú Abẹ́òkúta òkè tèmídìrẹ́lá létéńté síbòṣùpá tí ń létéńté jọba lóde ọ̀run yèyé gbàgede àṣà yín rèé Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètì ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú màá sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lé terù sórí àpèrè ètò ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbé ní ìdájà wa ẹ kú ìkàlẹ̀. pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà gbàgede àṣà. mo ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí àgbájọ ọwọ́ ńlá fi ń sọ̀yà ọgbọ́n ẹnìkan ò tó bẹ́ẹ̀ nìmọ̀ràn ẹnìkan ò sunwọ̀n ìmọ̀ràn tẹ́nìkan dágbà orí asán ní já sí ọ̀pọ̀ léṣu ń ṣe tí fi ń yagi ńlá ni mò ń wí àìrìnpọ̀ ní jọmọ ejò níyà mo ní bí ejò bá rìn pọ̀ láàrin oko tí ọká síwájú sí paramọ́lẹ̀ tẹ̀lé tí ṣèbí àti òjòlá tí wọ́n wá ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn ẹ dákun ná ta ló jẹ́ dúró de jò láàrin oko kò sọ́mọ náà tí ó jọṣẹ ni mò ń wí ẹ jẹ́ ká pawọ́pọ̀ gbé àṣà tiwantiwa lárugẹ ẹ jẹ́ á pawọ́pọ̀ ẹ jẹ́ ká ronú wò ká sì pèwàdà ká gbé àṣà tiwantiwa lárugẹ torí pé bẹ́ẹ̀ ni ẹni ò ṣe ẹni béèyàn ẹni ò ṣe èèyàn àní fi wá lárò lásán bẹ́ẹ̀ ni ìfọwọ́sowọ́pọ̀ lórí gbígbé àṣà lárugẹ fífi ìmọ̀ ṣọ̀kan òun ló jàjù ló lè kógojá fún gbogbo ẹ̀yin ìran Yorùbá pátápátá ẹ jẹ́ ká bẹ̀rù ọ̀tẹ̀ yìí tí ń fa ní sẹ́yìn ọ̀tẹ̀ ò pé ìrẹ́pọ̀ ló pé lórí àṣà tiwantiwa lórí àṣà Yorùbá lórí ohun tó lè mú lọ síwájú bá àwa ìran Yorùbá ká pawọ́pọ̀ gbé àṣà wa lárugẹ. bẹ́ẹ̀ ni ká di korobá ká di sùkú ká dàdí mọ́lẹ̀ ká di kọjú sọ́kọ káwọ kẹ̀m̀bẹ̀ káwọ sányán tí í ṣe bàbá aṣọ lára àṣà Yorùbá ni ìgbélárugẹ àṣà Yorùbá ló jẹ mí lógún àní wọn sa ipá àti gbogbo agbára mi láti rí i pé ìtẹ̀síwájú bá àṣà Yorùbá níbi gbogbo pẹ̀lú ìwọṣọ ìjẹun àti ìsọ̀rọ̀ sí mi níbi gbogbo tí ń bá wà ẹ̀yin kọ́ o ẹ̀yin onígẹ̀ẹ́sì àfọ̀ ọ̀dàbọ̀ ẹ̀yin onígẹ̀ẹ́sì ẹ̀yin onífìrìfìtì tó yẹ pé ojú tiẹ̀ máa ń tì yín láti sọ èdè abínibí tiyín mo ní láyé àtijọ́ nǹkan kan ń bẹ tí wọ́n ń pè ní ice communication ni wọ́n ń pè nílẹ̀ Yorùbá ìfi ojú bára ẹni sọ̀rọ̀ òun là ń ṣe mi àti ọlọ́wọ́ bọ́tìnì mi yìí bí n bá ti ṣẹ́jú sí ó ti mọ irú orin tí ó gbé sí bí n bá ti ṣojú báyìí ó ti mọ ohun tí yóò ṣe bẹ́ẹ̀ ni láyé àtijọ́ Yorùbá máa ń fojú bá ni sọ̀rọ̀ àwọn ìyá wa máa ń fojú bá wa sọ̀rọ̀ àmọ́ láyé òde òní ẹ wò ọ̀rọ̀ di hùn ni láyé àtijọ́ àwọn ojú kan wà tó yẹ pé táwọn òbí wa bá fi wò wá ọmọ tí ó bá gbọ́n yóò ti gbọ́ yóò ti mọ torí lára àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ tí ọ̀nà tí Yorùbá ń gbà bá ni sọ̀rọ̀ láyé àtijọ́ ni tí wọn ò kí ń lo ẹnu ojú ni wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ tí wọn kì í fi ẹnu sọ láyé àtijọ́ ojú là á fi sọ la fi ń pè ní pé òyìnbó ẹ̀ ní ice communication ìyá mi máa ń fi ojú bá mi sọ̀rọ̀ láyé àtijọ́ tí ó bá wò mí bí àlejò bá wọlé tí mo wá ń fò kiri tí mo ń fò pọ̀ràn bí ìgbà tí eṣinṣin tó fẹ́ mu kinní tó ń fò kiri inú ilé tó bá wò mí ojú tí ìyá bá fi wò mí ni màá fi mọ̀ pé get out ni wọ́n sọ fún mi yẹn kúrò níbẹ̀ kíá àwọn ojú kan wà tí wọ́n bá fi wò yàn láyé àtijọ́ téèyàn bá ń fò kiri orí iṣẹ́ àǹgbà tálejò wà nílé tí wọ́n bá fi ojú yẹn wò yàn kọ̀rọ̀ báyìí get out náà sọ fún ẹ yẹn wọn ò nílò láti fẹnu sọ ìwọ ọmọ tó o bá gbọ́fẹ̀ẹ́ ó ti mọ̀ àní bí wọ́n bá gbé oúnjẹ fàlejò mo bá ní lọ gbé oúnjẹ fàlejò bí mo bá gbé oúnjẹ fàlejò tán tí mo wá dúró pé èmi náà ó jẹ nínú oúnjẹ tí mo gbé fàlejò òun o ojú tí ìyá bá fi wò mí ni wọ́n ń pè ní bó o bá dúró jẹ́ o dáràn màá lù ọ́ bíi kó o yè àwọn ojú kan wà tó máa ń sọ̀rọ̀ láyé àtijọ́ bí a bá fi irú ojú bẹ́ẹ̀ wọ ọmọ pé oúnjẹ tó gbé fàlejò yẹn tó o bá jẹnu ẹ̀ ò dáràn wọn ò ní fi ẹnu sọ wọn ò nílò láti fẹnu sọ láyé àtijọ́ kọ́ ọmọ tó mọ̀ pé tó wò ó máa lù ẹ́ tó jẹ́ pé ẹ wò ó oríṣiríṣi ojú ní bẹ láyé àtijọ́
bàbá wa lọ kí àlejò, bàbá lọ kí àwọn mọ̀lẹ́bí kan, táwa náà lọ bá wọn kan lálejò nílé wọn, tá a lọ kí wọn, tá a lọ bá wọn lálejò, tí mo wá bẹ̀rẹ̀ sí ní ké sí nǹkan tí ò ń ṣe tèmi, ẹ mọ̀ káwa ọmọ kéékèèké afọ́nì gan bí àṣẹ iléèbó, tí mo bẹ̀rẹ̀ sí ní ké sí ohun tí ò kì í ṣe tèmi, ojú yẹn ni wọ́n ń pè ní ojú tí a bá fi wò mí bẹ́ẹ̀, tí n bá tún gbọ́ pẹ́kẹ́ ẹkún ẹ níbẹ̀ yẹn, màá lù ẹ́. Oríṣiríṣi ojú ló ń bẹ, ìyá ò nílò láti fẹnu sọ̀rọ̀ láyé àtijọ́, oríṣiríṣi ni fífi ojú bá ọmọ sọ̀rọ̀ láyé àtijọ́. Lára ìlànà ọ̀rọ̀ èyí tí Yorùbá ń sọ tí wọn kì í fẹnu sọ, non-verbal communication. Àwa tá a láṣẹ communication ní ẹ̀kíní ní school yóò ti yé wa ohun tí mò ń sọ yìí. Lára ìlànà tí Yorùbá fi ń sọ̀rọ̀ tí wọ́n ìfẹnu sọ òun ni àròkò, àwọn míì ń pè ní hemisphere, àwọn míì ń pè ní message. Kí òyìnbó tó dé, wọ́n ní kágbàdo tó dáyé nǹkan kan ládìẹ ń jẹ, kóyìnbó tó kó fóònù dé, kán tó kó text message dé, kí WhatsApp ó tó dé, kí messenger ó tó, name it, kí gbogbo àwọn ọ̀nà ìbáraẹnisọ̀rọ̀ yìí tó dé, làwọn Yorùbá ti ń gbà oríṣiríṣi ọ̀nà ni wọ́n fi ń bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́. Àmọ́ láyé ìsìn, èmi tiẹ̀ ti rọ́mọ kan Alákìjà, mo rọ́mọ kan tí yẹn ń ṣẹ́jú sí, tí yẹn ó bá sọ fún yẹn gbà, mọ́mì kí ló kó sí yín lójú, ẹsẹ̀ á ń ṣẹ́jú bíi bèbí ó ń ké, ẹsẹ̀ á ń ṣẹ́jú bíi bèbí ó ń ké báyìí, mọ́mì kí ló kó sí yín lójú, ẹjẹ́ ń bá yín fẹ̀. Meanwhile, ìyá rẹ̀ ń fi ojú bá a sọ̀rọ̀ ní o, pé kó lè pa ohun tí ń ṣe ohun tì, kó lè kúrò níbẹ̀ ńgbà tí èso ọmọ ojú. Oríṣiríṣi àwọn àyà náà ló jẹ́ pé wáìpà ilé tá ń lẹ̀ mojú yẹn gan kò lè jẹ́ aṣẹ́jú sọmọ mọ́, wáìpà lójú bíi ti mọ́tò inú òjò, ọ̀nà tí à ń gbà múra gan kò lè jẹ́ aṣẹ́jú sọmọ, kò lè jẹ́ abọ́mọ sọ̀rọ̀, kò lè jẹ́ ká communicate dáadáa pẹ̀lú ọmọ wa nínú ilé. Àìmọye ọ̀nà la lè gbà bọ́mọ wí, la lè gbà bọ́mọ wa sọ̀rọ̀ láì lo ẹnu. Ẹlòmíì àbùparí, àbùpajú, àbùpa ètè, àbùpa ọrùn yóò wá dàbí ìtẹ̀bọra àánú gbó. Èékánná ọwọ́ ìyá mi àfi bí ìtẹkùn, bí ìtàmọ̀tẹ́kùn. Ìpè á má múra o, àmọ́ ká múra níwọ̀ntúnwọ̀nsì ni mò ń sọ. Àwọn ìyá wa náà ṣoge láyé àtijọ́, làálì ló lórí oge wọn, wọ́n á sì kó sùn fẹ́rẹ́fẹ́. Àní ayé ti doríkodò báyìí, ó doríkodò bí ẹ̀rọ afami. Á ń ṣe mí ní kàyéfì, ó ṣe torí pé bójúgbà ẹni bá ń ṣe ohun tí ò dáa, ó ṣe làáwí. Pàtàkì ńlẹ̀tọ̀ ìgbéyàwó là ń bábọ̀ láti jẹ́ ẹ̀ẹ́dógún àti ìdáná. Láyé àtijọ́, mo ní àwọn òbí ní fi ọmọ fọ́kọ, wọ́n máa fọmọ lọ́kọ. Àwọn òbí náà ní fẹ́yàwó fọ́mọ wọn gẹ́gẹ́ bí òbí bó ṣe ń fẹ́yàwó fọ́mọ, lòbí náà ń fẹ́ ló ń fi ọmọ wọn fọ́kọ. Àmọ́ àwa ìyá náà tá àtọmọ bíi tàtijọ́ mọ́ ń kọ́, ayé ń lọ à ń tọ̀ ọ́. Mo ní pàtàkì lètò ìgbéyàwó àti ìdáná nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Mo ti sọ fún wa bí oríṣiríṣi ìlànà èyí tí Yorùbá ń gbà fẹ́yàwó láyé àtijọ́, wípé òbí ní fẹ́yàwó fọ́mọ, bẹ́ẹ̀ ni òbí náà ní fọmọ lọ́kọ láyé àtijọ́, pé ọmọ ò kàn lè déédéé mú ẹni tí yóò fẹ́ wá wálé, à ń gbà nǹkan ò sí, bó ló ti pàdé rẹ̀. Mo ti sọ fún wa ní àtijọ́ ẹ̀ẹ́dógún tá a ti ń bá kinní ọ̀hún bọ̀ pé láyé àtijọ́ tí wọ́n bá tiẹ̀ ti ṣe mọ̀mí-mọ̀ tí wọn ò tí ì ṣègbéyàwó, tí wọ́n bá fẹ́ rí ara wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ojú ọ̀nà tó wọ́n sì fẹ́ fẹ́ra wọn, tó jẹ́ pé láìpẹ́ láì jìnnà wọn ó ṣègbéyàwó, àwọn ọ̀rẹ́ obìnrin àti àbúrò ẹ̀ ló máa sìn lọ sí ilé ọkọ àfẹ́sọ́nà rẹ̀, kò gbọ́dọ̀ dá lọ. Nítorí kíni? Torí ìdágìrì kíní ni, kò gbọ́dọ̀ dá lọ. Alákìjà ṣé ò sí? Yóò bọ́ta ni, bá ń sọ fún kó bọ́ta. Torí ìdágìrì kíní ni, kò gbọ́dọ̀ dá lọ sílé ọkọ àfẹ́sọ́nà ẹ̀, nítorí pé wọ́n máa ti jẹ́ kán mọ̀ yìí pé wọ́n gbọ́dọ̀ ní nǹkan kan pọ̀, ó di alẹ́ ọjọ́ ìgbéyàwó kí wọ́n tó ní àṣepọ̀. Nítorí alẹ́ ọjọ́ ìgbéyàwó gan alẹ́ ariwo ni, ìtàn tó pọ̀ ọ̀rọ̀ mọ́, ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Àwọn òbí a máa náwó, wọn a máa nára láyé àtijọ́ láti lè fẹ́ ìyàwó gidi fún ọmọ wọn, fáwọn ọmọ wọn ọkùnrin. Èèyàn kan lè ṣàdédé kù gìrì kó lóun ó fẹ́ ìyàwó fún rẹ̀ láyé àtijọ́.
torí bẹ́ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ìgbéyàwó tàwọn ayé àtijọ́ yẹn wọ́n máa ń pẹ́ kánrin kése, wọ́n máa ń pẹ́, gbogbo wa náà la mọ̀ pé wọ́n máa ń pẹ́ lọ́dọ̀ ara wọn. Bẹ́ẹ̀ ni àwọn ìyá ayé àtijọ́ wọ́n ṣe 40 years anniversary ní ìsìn, wọ́n ṣe 50 years anniversary. Èwo làwa ìwé ìwòyírí ṣe ebẹ́ tí ẹ̀ rí tàwọn yẹyẹbrítì wa tí wọ́n pera wọn ní celebrity, tí ìròyìn àwọn yìí ò tiẹ̀ múnú èèyàn dùn, àwọn tó yẹ ó jẹ́ role model. Ó lùgbòrò pa ìkọ̀sílẹ̀ lónìí lọ́la, ìdàrú lónìí lọ́la láàrin àwọn yẹyẹbrítì tí wọ́n ń pera wọn celebrity. Oríṣiríṣi ọ̀nà tí ò bójúmu rárá ni wọ́n fi ń kọra wọn sílẹ̀ láyé òde òní, torí pé a ò ṣe bí wọ́n ti ń ṣe mọ́. Wọ́n ní ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá àrí bó ṣe yẹ kó rí. Láyé àtijọ́ ibi ẹkún ìyàwó la bá a dé níjẹjọ, mo sọ fún wa onírúurú ọ̀nà tí Yorùbá máa ń gbà ṣe ìgbéyàwó ọ̀sìngín. Ìyàwó oníṣu lọ́kà láyé àtijọ́ gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá bọ̀ láti jẹẹ̀dógún tá a sì tún sọ níjẹjọ náà. Lónìí ńlá máa lọ tààrà sínú ẹ̀ lórí ẹkún ìyàwó gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa pé alẹ́ àìsùn ayẹyẹ ọjọ́ ìgbéyàwó ní ẹkún ìyàwó, tí ìyàwó sun ẹkún ìyàwó yìí lóní rẹ̀gẹ̀dẹ̀ fín lóní rẹpẹtẹ ní gan pàápàá. Oríṣiríṣi nǹkan tá à ń ṣe láyé òde òní ò tiẹ̀ jẹ́ ká mọ àṣà yìí. A máa sunkún ni o, orin ni o ẹkún ìyàwó lálẹ́ ọjọ́ tá à ń sọ yìí. Bàbá lónìí mo dé mo wá gbàre mi kí n tó máa lọ. Bàbá lónìí mo dé mo wá gbàre mi kí n tó máa relé ọkọ. Bàbá mo níbi ire mi ò tiẹ̀ pọ̀. Bàbá mo níbi ire mi ò tó ṣínkínní. Bàbá ṣàsúre fún mi kí n tó máa relé ọkọ. Ìrí ẹja lẹ́nu ẹja ní ti ń wá, omijé ló fi máa sọ gbogbo ohun tí mò ń sọ yìí. Ìrí ẹja lẹ́nu ẹja ní ti ń wá, ìrè kọ̀ǹkọ̀ mo ṣàṣe podò ló wà, ìrè akèrè lálẹ́ odò ló wà o. Èyí tí ẹ bá máa wí, àlẹ́ èyí tí ẹ bá máa fọ̀ ó jàre. Ìrè ni mo wá gbà. Lóríṣiríṣi ló máa sọ bẹ́ẹ̀. Ó ní ìrè èyí tẹ́ ẹ bá wí lónìí ló lè borí mi mu. Bàbá ẹ súre fún mi pé kí n má keléṣù lọ́nà nílé ọkọ, kí n má fàbíkú ṣe lé, kábíkú ó má fi lé mi ṣọ̀dẹ̀dẹ̀. Bó ṣe ń sọ gbogbo ohun yìí pátápátá ló máa ké o. Ó máa sunkún gidi gan ni. Pé kí n má fàbíkú ṣe lé, kábíkú kó má fi lé mi ṣòde, kí tòfò tàrùn kó máa gbénú ìgbẹ́wò mi, kí towó tọmọ ó yálé wá bá mi. Ilé tí ń bá wọ̀ kó dilé owó, ọ̀dẹ̀dẹ̀ tí mo wọ̀ kó dọ̀dẹ̀dẹ̀ ọlà. Àpótí tí mo fi jòkó kó dohun àkúnlẹ̀ bọ fún tẹrú tọmọ. Balùwẹ̀ tí wọ́n bá wẹ̀ mí sí, bénìyàn bá fẹ́ bí wọ́n kọ̀, kí bí ọmọ òun ó sùn bẹ̀ dandan. Ẹ rí i pé gbogbo àwọn ohun tá à ń pè ìwúre ni o. Ohun tó ń tọrọ tó fẹ́ lẹ́nu bàbá rẹ̀ ìre ni wọ́n ń pè é. Pé bénìyàn bá fẹ́ bénìyàn kọ̀, balùwẹ̀ tí wọ́n bá wẹ̀ òun sí, ibẹ̀ dandan ni kí bí ọmọ òun ó sùn. Toró níbi wọ́n tún ṣe ń ṣe ibi ọmọ láyé àtijọ́. Ẹ rí i pé àṣà Yorùbá gba ìgbà. Bàbá ẹ súre fún mi kí n tó máa relé ọkọ. Wá ní mo ná nítorí ọmọdé a máa ná ní apó. Bàbá ẹ súre fún mi kí n tó máa relé ọkọ. Ọmọ àgbẹ̀ a máa ná ní èpo igi, èmi ná ní ẹ̀yìn òbí mi, mo ná ní ìre bàbá mi. Nítorí pé ọlá àbàtà ní mọ́dò ṣàn, ọlá àbàbọ̀ ọmọ ní mọ́mọ́ yan. Òjò ìbárọ̀ apàgbín, àní ọlá ìkarahun nìgbín ń jẹ. Torí owó sunkún ìyàwó, kẹ́lẹ́gbẹ̀rún máa mẹ́gbẹ̀rún ẹ̀ lọ. Bó ṣe ń sunkún ìyàwó yìí tó wọ́n ń súre fún, tí ìyá àti bàbá ń súre fún, tí tẹrú tọmọ ń súre fún, àwọn ìyàwó ilé á máa súre fún. Ìkúnlẹ̀ ló fi ni wọ́n fi orí ìkúnlẹ̀ ló máa wà tá a fi máa sunkún ìyàwó. Nígbà tá a ṣe ìdíje àṣà ní ọdún tó kọjá láàrin àwọn ọmọléèwé, ṣé mọ̀ pé mo sọ fún wa wípé àbá ti ṣe lọ́dún ìyàmọ́ bílù ṣe rí, àkànlè lọ ṣàdédé kó àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga wa kákan kó wọn dàbí kan bí gbogbo ẹ̀ ṣe ń rí lọ́wọ́ yàfi ká ṣe sùúrù tó pọ̀ díẹ̀. Nígbà tí ọmọ tí ó gba ipò kínní nínú ìdíje àṣà yìí láti Reverend Kuti
memorial grammar school ni ló ti wá àwọn míì ṣe wọn rí ṣe ṣùgbọ́n gbà tọmọ ìdè tó kúnlẹ̀ ṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní sunkún ìyàwó omijé ń jábọ́ lójú ẹ̀ ní pòròpòrò wọ́n ti kọ́ ó mọ̀ ó yẹ tán po àwọn míì tí wọ́n wá láti iléèwé mi dáa ní dárúkọ wọ́n sunkún ìyàwó wọ́n sì rẹ́rìn wọ́n láwọn sunkún ìyàwó nígbà tí òye wọn débẹ̀ ni òye wọn débẹ̀ rárá ni ọmọ tó ṣe ipò kíní nínú ìdíje àṣà lórí ọjọ́ gbàgede àṣà dé tí mò ń wí ó sunkún ìyàwó yìí dójú àmì débi pé commissioner for culture and tourism Dr. Tóyìn Táíwò bàbá dìde níbi tí wọ́n jókòó sí tán bẹ̀rẹ̀ sí ń da owó bo ọmọ yìí torí pé ká ṣe bí wọ́n ti ń ṣe kó lè bá ààrẹ bó ti ń rí èyí sáwà fi gbé ìlànà ìdíje àṣà kalẹ̀ láàrin àwọn ọmọléèwé máa ń sọ fún yín pé ọ̀nà tó yẹ kẹ́ ẹ fi gbà ran ètò yìí lọ́wọ́ pọ̀ ẹ gbé polówó ọjà yín wá sórí ẹ̀ ọ̀nà tẹ́ ẹ lè gbà ran ètò yìí lọ́wọ́ pọ̀ torí pé ọ̀nà tí ètò yìí ń gbà ràn lú lọ́wọ́ pọ̀ tó ń gbà ran àwọn ọmọ wa lọ́wọ́ gan pọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ tí wọ́n perégedé la fún lówó wàhẹ́ẹ̀kì wọn gbogbo ẹnu la fi sọ àyọsọ pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn èèyàn má jẹ́ èèyàn ó tẹ́ bàbá wa Sẹ́ríkì ilẹ̀ Ẹ̀gbá Sẹ́ríkì Tósìn Fádàrè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ipá ò ní pín a ti ń gbèrò láti tún ṣe láti tún múrú ètò yẹn wá lọ́dún yìí àmọ́ wọ́n ní Alákìjà wọ́n lẹ́ni tó wọ ẹjú lẹ̀rú ń bà bí ẹ̀rù ò bà wá àmọ́ ẹni tó bá wọ ẹjú lẹ̀rú ń bà bí ìlú ṣe rí ìlú a ṣe ń ṣe là ń fi ń dáwọ́ rẹ̀ dúró díẹ̀díẹ̀ bí ìyàwó tí ń sunkún ìyàwó tí ń kúnlẹ̀ kiri tí ń kúnlẹ̀ fún bàbá tí ń kúnlẹ̀ fún ìyá ó ní wọn ò pé wọn ó joyin kẹ́ ẹ má fún mi lóyin wọn ò pé wọn ó jàdó kẹ́ ẹ má fún mi ládò jẹ́ o bàbá tí mo ní ó fowó rẹ̀ tọ́jú mi mo jáwé iyá mo dáràn àṣùkọ mo já ewé ọ̀tọ̀ọ̀tọ̀ mo dáràn aṣùlẹ̀lẹ̀ nígbà tí mo gún mú gàgà lóló lára ẹkún ìyàwó ni ó nígbà tí mo gún mú gàgà lóló ni mo dáràn ọkùnrin lórí inú ọkọ fi ń gbé mi lọ ewúrẹ́ ní ń bẹ nínú ilé yìí bó bá bá mi dẹ́yìn kùlé yóò padà lẹ́yìn mi dandan àgùntàn ní ń bẹ nínú ilé yìí bó bá sì mí dẹ́yìn kùlé tán yóò padà lẹ́yìn mi ní dandan ẹrú ní ń bẹ nínú ilé yìí tó bá sì mí dẹ́yìn kùlé yóò padà lẹ́yìn mi ọmọ ní ń bẹ nínú ilé yìí tó bá sì mí dẹ́yìn kùlé tán yóò padà lẹ́yìn mi a máa sunkún ìyàwó yẹn lọ bẹ́ẹ̀ wọn àwọn òbí rẹ̀ á sì máa súre fún gbogbo tẹbí tará tọ̀rẹ́ tojúlùmọ̀ tí ń bẹ ń bẹ wọn á máa súre fún mo jorógbó kóhùn mi ó lè gbó mo jọ̀gẹ̀dẹ̀ kóhùn mi lè dẹ̀ àní mo jẹ kúkú ǹdùnkún mo jèkùrọ́ orí àkó kóhùn mi ó lè yè kóroko a máa sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni bàbá àti ìyá rẹ̀ ó sì máa súre fún àṣà àdáyébá àwọn baba ńlá wa ṣe pàtàkì láyé àtijọ́ èwo làwa ń fi alẹ́ àìsùn ọjọ́ ìgbéyàwó wa ṣe láyé òde òní Alákìjà ẹ̀ ń ṣe bachelor's eve àbí ń bẹ lára yín níbi bachelor's eve yìí lẹ́lòmíì ó dáràn o wọn ó sì mú nǹkan yó pátákó bẹ́ẹ̀ ni wọ́n ṣe bridal shower àbí bẹ́ẹ̀ bá rí bridal shower ọmọ míì tó fẹ́ ṣègbéyàwó lọ́túnla kò yàtọ̀ ségún oníhòòhò lórí ẹ̀rọ ayélujára bí a ṣe ń rí wọn lórí Instagram la rí wọn lórí Facebook ọmọ níbi níran á wá dàbí eégún oníhòòhò ẹ jẹ́ á pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyàwó tí wọ́n ṣe lọ́la bẹ́ẹ̀ bá pàdé ẹ̀ lórí Facebook ìyá ọkọ ó fẹ́ lè kánṣu ìgbéyàwó pé oníhòòhò kọ́ yìí òun nínú òhò kọ́ yìí lọmọ mi mú wálé ẹ wo ẹ má jẹ́ àtẹ ojú àṣà wa mọ́lẹ̀ ẹ jẹ́ ká jọ gbé lárugẹ ni mò ń wí. ẹ káàsán o kí lorúkọ yín bọ̀lẹ̀ sí ń pè wá ẹ̀lú ẹ káàsán apẹja ẹ káàsán gbàgede àṣà lẹ́tọ̀. Kí ló dé bàdé ìtàn nígbà tí ọ̀yà wa náà wà kí pé wọ́n fi kọ́kọ́ wọ́n kọ́kọ́
àmọ́ kò wà kọ́mọ̀ nítorí ìṣèjẹ́ pé ojoojúmọ́ báyìí òun bá kàkiri ìgbéyàwó túká. bẹ́ẹ̀ ni. àmọ́ kí ló lè fa ọ̀làjú fóònù yọ̀ ń lò. ọ̀làjú sílẹ̀ ṣe ní ọmọ fẹ́ràn wọn lórí fóònù ló fà á. níbi ọjọ́ Olódùmarè á jẹ́ kó ọmọ wa tọ́ ọ̀gá àjàgùn. àmín. àmín. ṣẹ́yìn náà sì máa ń fi ojú bá àwọn ọmọ sọ̀rọ̀ láyé òde òní ṣá. káṣá Yorùbá ó má parun kó má dì mẹ́rí kó má dàtẹ̀ mẹ́rẹ̀ náà là ń wí. báwo lẹ̀yin ṣe ń bọ́mọ wí láyé òde òní? àní ṣé ìbáwí àìlẹ́kọ̀ọ́ tó? ṣé àìgbàgbọ́ yí ẹ̀kọ́ tó yè kooro tó? ṣé àìlẹ́kọ̀ọ́ ló ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ ilé máa dàrú ni? báwo lẹ̀yin ṣe rò sí? ṣé ẹ̀kọ́ òdì èyí tó lùgbòrò pa ni ló ń da ìgbéyàwó rú ni àbí kí ni? bàbá wa Apẹja látòkè Àrẹ́gbà wọn ní wípé ọ̀rọ̀ fóònù wọn lọ́rọ̀ fóònù ni. èmi ò sì gbà. èyí tó bá yẹ ká lò fún àǹfààní, ká lò fún advantage, disadvantages ló máa ń jẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àǹbí. bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ni ẹ̀rọ fóònù yẹ kó jẹ́. kò yẹ kó jẹ́ ohun tí ń da lérú. àtẹ̀jíṣẹ́ míì lẹ́lòmíì rí lórí fóònù ọkọ ẹ̀ ló fi kẹ́rù ló gba lé wọn lọ. nígbò bá rátẹ̀jíṣẹ́ àlè. láyé àtijọ́ náà àwọn bàbá wa máa lálẹ́ wọn afẹ́ lógúnlógún wọn afẹ́ lọ́gbọ̀nlọ́gbọ̀n. kí lórúkọ yín bolẹ̀ sí ń pè wá? Mrs. Iliasu látàdígbẹ̀ gbàgede àṣàlẹ̀tò. ṣé fóònù kò ní kọ́mọ bá mo ju o tí kálukú bá ṣe tọ́mọ rẹ̀ nìgbé máa bá àwọn ọmọ tèmi wọ́n ti wà yẹn wọ́n mọ ojú débi pé ó dà tí bá fọwọ́ sí orí lásán báyìí wọ́n ti mọ̀ pé mo bá wọn rí tí bá ní ọrùn lásán báyìí wọ́n mọ̀ pé ti ọmọ ọmọ mi mo ti kálukú bá fi tọ́mọ ẹ̀lú máa bá pé kí ìlú kan fóònù nǹkan tí bàbá yẹn sọ kọ́ wọ́n ní pé fóònù ló ń da ilé rú. nǹkan tán sọ nìyẹn. wọ́n ní pé fóònù ló ń da ilé rú. ẹ ṣe wọ́n ní ẹ̀lò ta ló ń pè wá. ta ló ń bá wa sọ̀rọ̀? kí lorúkọ yín? ibo lẹ ti ń pè wá? bàbá onígi láti òkè Àrẹ́gbà. nígbà tó ń jà ìgbéyàwó ọmọ wa ní ìsìn àti ọkọ ẹ̀ tó ń jà ìtẹ́lọ́rùn nígbà kan tí àwọn bàbá wa máa fẹ́ ìyàwó ó ní owó kò ní owó ọmọ àjókòó sílẹ̀ ni. ó ní ìsìn kò sí owó kò sí ìfẹ́ ni o. kò sówó kò sí ìfẹ́ ni o. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọkùnrin kan tó wọ́n dé pé ìgbà tó ṣe fúláàtì ìbọn tó ti fẹ́ ìyàwó ẹ̀ wọlé tí ó ní pé ìgbà tó dé kò sí owó obìnrin ẹ̀rọ àti máa ń lọ ẹ̀jẹ̀ síta ni ó bá wá nítorí kó tún máa ní owó lọ́wọ́. ṣó wá yẹ kó rí bẹ́ẹ̀? kò yẹ kó rí bẹ́ẹ̀. ìwọ àbí owó? ẹ ṣe owó ti yé wa, ó ṣẹ̀ṣẹ̀ yé wa ní o. ìwọ ní nísìn ìwọ owó ni bàbá òun sọ o, òun ṣe ìwọ o. wọ́n ní ẹ ṣá mọ̀ pé dé tiwọn oríṣiríṣi èdè la ní lórílẹ̀‐èdè Nàìjíríà. ta ló wà lójú òpó yẹn? tó wọ́n ní ká máa fẹ́ ṣe lọ. bí mo ṣe ń sọ o wípé ẹ jẹ́ ká mú àṣà tiwantiwa ká pọ́nlé, èyí tó ti dára nínú àṣà wa ká fi ṣòdiwọ̀n ayé wa. ẹ má jẹ́ àsọdọ̀ ohun old school tá a máa fi ọwọ́ rọ́ ti nǹkan tí wọ́n fọwọ́ rọ́ pa tì sẹ́yìn. gbogbo ẹ̀yin àgbààgbà wa náà tẹkùn lórílẹ̀ ayé, ẹ dákun ẹ fà àwọn ọ̀dọ́ mọ́ra, ẹ kọ́ wọn lẹ́kọ̀ọ́, ẹ ṣí wọn létí, ẹ ṣí wọn níyè, ẹ sọ fún wọn bí ó ṣe yẹ kí wọ́n ṣègbésí ayé wọn bá àti rìn láyé àtijọ́ bẹ́yìn ṣe rìn táyé tiyín fi da. ẹ sọ fún wọn, ẹ ṣí wọn níyè, ẹ ṣí wọn lójú, ẹ ṣí wọn lójú sí àwọn àṣà àwọn nǹkan tàtijọ́. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín lágbára Ọlọ́run. lọ́wọ́ bọ́tìnì mi Alákìjà, ọwọ́ tó fi ń tẹ̀ àkàndù onígé o láṣẹ Èdùmàrè. ẹ pè mí fún ìpolówó ọjà lẹ́yìn ètò tàbí àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ bá wa sọ. ẹ pè mí lẹ́yìn ètò 08028481850 08028481850 tàbí 08039722703 08039722703 lẹ́ẹ̀fi pè mí lẹ́yìn ètò. ẹ ṣeun, oníyanṣe ọlọ́bẹ̀ ṣe o,
gbogbo ẹ̀yin abùkèlè bá wọn dọ̀fun tìrín ẹ̀yin náà ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pa ò ní pín ẹ ní mórí búṣọ ẹnu ẹ wà ní ṣàwúre lẹ́yìn gbèsè mo ṣàdúrà fálákìjà pé ò ní mórí búṣọ ẹnu ó nígbà tí èṣe chinchin kéṣe chinchin yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí mo relé lónìí wọ́n tún padà wá lọ́jọ́ mẹ́jọ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dàbọ̀. ẹ kú déédé àsìkò yìí ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook ẹ mà kú déédé àsìkò yìí ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó YouTube gbogbo ẹ̀rọ ayélujára gbogbo ẹ kú déédé àsìkò yìí o àní gbogbo àkókò tẹ́ bá wà ni mo fi kí yín pé ẹ kú déédé àsìkò yìí lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní mórí búṣọ ẹnu ẹ wà ní ṣàwúre lẹ́yìn gbèsè lágbára lọ́wọ́ Elédùmarè gbàgede àṣà lètò tó ń dé sí inú afẹ́fẹ́ lóníràbájì gan tó ń dé sétí ìgbọ́ yín tó ń dé sójú móhùnmáwòrán yín ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ń dé sétí ìgbọ́ yín náà ni. yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fa ìjẹ tí ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni. má níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ àfi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkè ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí jákèjádò àgbáńlá ayé mo ní káṣà Yorùbá ó má parun ẹni tó bá ní kílù ó tòrò òun nìkan kọ́ ni yóò gbé bẹ̀ ẹni tó bá ní kí nǹkan ó dáa òun nìkan kọ́ ni yóò jàǹfààní rẹ̀ òun nìkan kọ́ bó bá dáa tán èmi nìkan kọ́ ni ń jàǹfààní ẹ̀ mò ń kéde pé káṣà wa ó má parun kí àwa tá a jẹ́ Yorùbá gan ó má bàa parun ni nítorí pé àwọn ẹ̀yà tàbí ìlú èyí tí wọ́n bá ti fẹ́ parun àṣà àti èdè wọn ni wọ́n máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn tí wọ́n bá ti gbà á ó bọ́ nù ẹ bá ń gbọ́ ó bọ́ ẹran bọ́ tí wọ́n bá ti lè gba àṣà àti èdè lọ́wọ́ ìlú tí wọ́n bá ti fẹ́ parun lọ́wọ́ kan náà máa rí wọn parun àmọ́ tí wọn ò bá rí àṣà àti èdè ohun ìṣe wọn gbà kódà sínú àṣà wa ò bá jájò rẹ̀ yìí ẹnìkan kan ò lè pa wá run bẹ́ẹ̀ ìran Yorùbá kò lè di ẹni ẹ̀yìn láéláé fáàbàdà ó ṣèwọ̀ ẹ jẹ́ ká ké sálára ẹ jẹ́ ká ké sájèrò ẹ jẹ́ ká ké sọ́wọ́ rọ̀ǹgbọ́ àga kí gbogbo wa jọ fàpèrè tẹ̀ ká lè gbádùn ètò tòní torí pé nǹkan ó gbé nǹkan hanu lórí àṣà ìgbéyàwó tá a ti ń bá bọ̀ látẹ̀yìn tó bá ṣeé ṣe a lè fẹnu ẹ̀ gún síbì kan lénìí àmọ́ tí gbogbo ẹ̀ bá ṣe rí ẹ máa bá wa bọ̀ tí kò bá ṣeé ṣe a lè parí ẹ̀ lọ́jọ́ mẹ́jọ. ẹ wò ó fífẹ́ mú kọ̀mándà ṣe jẹ́ kọrinkọrin ni yèyé gbàgede àṣà náà jẹ́ pèdèpèdè ìní dá yín lágara mo ní a ti sọ fún yín bí ètò ìgbéyàwó nílẹ̀ Yorùbá láyé àtijọ́ bó ṣe jẹ́ ṣísẹ̀ntẹ̀lé torí nípele nípele là á kọ́lé nípele nípele là á káàṣẹ̀ nípele nípele báyìí tí àgbàdo ń to ọmọ ẹ̀ làwọn àgbà àtijọ́ ni wọ́n máa ń to ètò ayé wọn mo ní lẹ́yìn ẹkún ìyàwó mo sọ fún yín níjẹjọ pé ẹkún ìyàwó bàbá ìmọdé lónìí mo wá gbàre mi kí n tó máa lọ ìrè ẹja lẹ́nu ẹja ní ti ń wá ìrè kọ̀ǹkọ̀ǹ mo ṣáṣe bódò ló wà gbogbo ohun tí ń sọ yẹn tẹkúntẹkún tomijé tomijé ni o ìdí tí wọ́n fi ń sẹkún ìyàwó láyé àtijọ́ mà pọ̀ rẹpẹtẹ fọmọ relé ọkọ nísìn káàké yóò máa jó bí tí ń jó sọ̀kí elégbò nínú hall bí tó bá ti ń ṣe wedding bẹ́ẹ̀ ni ó máa jó tàkasúfè ni ó máa jó gbogbo ẹ̀ kò lè ké kèlémi kan lè jábọ́ lójú ìyàwó láyé àtijọ́ ni ẹkún ìyàwó ẹ wò ó àmọ́ àwa ò máa mú wá fún yín gẹ́gẹ́ bí ìrántí èyí tó yẹ kí á mọ̀ nínú àṣà Yorùbá pé àṣà Yorùbá gbayì ó gbẹ̀yẹ mo ní lẹ́yìn ẹkún ìyàwó ló kan àìsùn ìyàwó lálẹ́ ọjọ́ àìsùn ìyàwó yìí nígbà tí wọ́n bá ti jẹun alẹ́ tán ni àìsùn ìyàwó tó bẹ̀rẹ̀ o bí àwọn òbí ìyàwó bá sì ní owó lọ́wọ́ tó ní bọ́n bá ṣe lówó sí lárinrin àìsùn ìyàwó ni ó ṣe mọ láyé àtijọ́ ẹni tó tálákà alákìjà àní ẹni tó tálákà ju èkúté ṣọ́ọ̀ṣì lọ a máa ṣègbéyàwó ṣùgbọ́n ó kàn lè má jẹ́ alárinrin bíi ti ẹni táwọn òbí rẹ̀ lówó ni ìgbéyàwó pọn dandan ìnáwó ìyàwó pọn dandan láyé àtijọ́ kò sí béèyàn ṣe lè tálákà tó láyé àtijọ́ onítọ̀hún gbọ́dọ̀ ṣèyàwó ó gbọ́dọ̀ ṣèyàwó bí bówó ti mọ lògùn ó mọ òun náà níyàwó ayé àtijọ́ wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ lóde òní táwọn míì náà bá fẹ́ ṣèyàwó wọn á lọ rèé gba họ́ọ̀lù táwọn míì ò bá sì ṣe wọn ó lo ojúde iwájú ìta gbangba bàbá wọn bówó ti mọ lògùn ó mọ ṣùgbọ́n ó pọn dandan ká ṣe ìyàwó ẹni tí wọn ò bá ti sọ fún pé tó
ẹlẹ́dàá rẹ̀ kò ṣèyàwó aláriwo ó di dandan kó ṣe é. Àní báwọn òbí ìyàwó bá jẹ́ ẹni tí kò fi bẹ́ẹ̀ rí ṣe tí kò fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́, mímu àti jíjẹ nìkan ni yóò wà láìsí ìlù láyé àtijọ́, torí pé owó ńlá ni àwọn onílù ni wọ́n máa fi ń pe àwọn onílù láyé àtijọ́. àyàngalú kì í gbọ̀fẹ́ níbi ètò ìgbéyàwó láyé àtijọ́ o, torí pé ó mọ̀ pé wọ́n ti gbowó gbaṣùgbà ọ̀pọ̀lọpọ̀ nǹkan rẹpẹtẹ lọ́wọ́ àwọn àna wọn ni. àyàngalú ò ní gbọ̀fẹ́. àwọn tí ò bá wá lówó lọ́wọ́, jíjẹ mímu rẹpẹtẹ ni, ẹnu ni wọn kálukú ó máa fi lù, ṣùgbọ́n wọ́n á ṣe àìsùn alẹ́ ọjọ́ ìgbéyàwó yẹn. lálẹ́ àìsùn làwọn ọ̀rẹ́ ìyàwó á bẹ̀rẹ̀ sí ní kọrin. orin ìgbà ni o, orin ìgbà yìí náà ṣáà mọ orin ìgbà tẹ́yìn náà máa ń kọ nígbà kan tí orin gudugudu méje, ẹni bá má ṣe gbéyàwó á ṣe gudugudu méje. àwọn èèyàn fẹ́ẹ̀ kọ́ pa ní wedding, ìyẹn ò tún sí ń ta mọ́ ń ṣe wo ní bẹ́ńtà. àwọn alákìjà ni wọ́n mọ orin tàkasúfè tí ń bẹ́ńtà nísìn, àwa ò mọ̀ lẹ́yìn ká jó Haruna Ṣọlá, àwọn bàbá ń gà ní àgbà epo àkàrà, àwọn táwa máa jónu. àní wọ́n bẹ̀rẹ̀ sí kọ orin ìgbà tó bá wà ń ta nígbà náà ni wọ́n máa kọ, tí wọ́n sì máa fi ṣẹ̀jú ẹ̀, tí wọ́n máa fi ṣe ara rindin, tí wọ́n fi máa fi ṣe àìsùn ìyàwó. àríyá rẹpẹtẹ ni láti alẹ́ ọjọ́ àìsùn ìyàwó yẹn, àríyá rẹpẹtẹ ni. wọn ò ní sùn, kò sẹ́ni tí yóò sùn. àríyá gidi ni títí àjìdùnú ó fi jù tí kálukú ó sì máa relé wọn. láàjìdùnú kò sí fòyà nígbà náà, kò sí fòyà láàjìdùnú rárá o, torí pé àwọn ọlọ́dẹ àdúgbò ti pé wámúwámú wọn ò pèsè, wọ́n máa ti sọ fún wọn pé wọ́n ṣe àìsùn ìgbéyàwó nílé lágbájá o, ilé làkàṣègbè fẹ́ gbéyàwó fọ́mọ ẹ̀ lọ́la o. àwọn ọlọ́dẹ àdúgbò ti pé wámúwámú, wọn ó ti wà láyìíká àti agbègbè tí wọ́n bá ti ń ṣe ìyàwó ìtẹ̀bí pé tó bá di àjìdùdù tí wọ́n ṣàìsùn wọn ìgbéyàwó tán ní alẹ́ ìgbéyàwó yẹn, wọ́n á wá oníkálukú á máa lọ ilé ẹ̀ láàjìhun, láìsí fòyà, láìsí pàǹjínigbé, láìsí wàhálà. àmọ́ tó bá ṣe wípé àwọn òbí ìyàwó yẹn àti ọkọ, àwọn òbí ìyàwó àti òbí ọkọ, tó bá ṣe pé wọ́n lówó lọ́wọ́ gan-an, ìlù àti orin àti oúnjẹ rẹpẹtẹ pẹ̀lú mímu pẹ̀lú jíjẹ pẹ̀lú ìlù ijó oníjó ni wọ́n máa fi ṣàìsùn mọ́jú kẹlẹlẹ ni. ẹnìkan ò ní lọ lé o. òun ni mo sọ pé bówó ṣe mọ lògùn ó mọ. nínú ayẹyẹ ètò ìgbéyàwó láyé àtijọ́, wọ́n máa pagbo sí ojúde ìyàwó, ojúde bàbá ìyàwó tàbí iwájú ilé bàbá ìyàwó ni. ibẹ̀ ni wọ́n ti jó tí ilẹ̀ ó fi mọ́ kẹlẹlẹ. lọ́jọ́ àìsùn yìí ìyàwó yóò máa pààrọ̀ aṣọ, bí tí ń wọ̀ yìí yóò di ọ̀gá ẹlẹ́wù wọ̀ yìí yóò máa pààrọ̀ aṣọ, bí tí ń pààrọ̀ eléyìí, bí tí ń pààrọ̀ aṣọ ni ó máa pààrọ̀ bàtà, ni ó máa pààrọ̀ gèlè. ẹ̀yin náà ṣáà ti mọ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe láyé òde òní. ẹgbẹ́ mo bá ń ṣe ìgbéyàwó mi, ìyàwó dàlùbọ́sà ni tí ó kàn máa kìkì aṣọ lásán ni bí ìdàlùbọ́sà. ẹ wò ó, bí wọ́n ti ń ṣe àìsùn yìí ni àwọn ẹbí ìyàwó àti ẹbí ọkọ ó sì máa fi owó yé àwọn onílù àti olórin sí. bẹ́ẹ̀ ni wọ́n á máa náwó fún wọn, wọ́n máa náwó fáwọn tí ń jó. tó bá wá di àjìdùdù ní ọkọ ìyàwó àtàwọn ọ̀rẹ́ ẹ̀, tó bá dàjì ọkọ ìyàwó àtàwọn ọ̀rẹ́ àwọn náà ó kaṣọ wọ̀, wọ́n kó sáṣọ bí àlùbọ́sà, wọ́n máa bọ̀ wá sí ibi àríyá yẹn, wọ́n á wá síbi àìsùn ìyàwó àti ọkọ ni wọ́n sì fi owó yẹ sí àwọn náà. ìyàwó àtọkọ wọ́n bẹ̀rẹ̀ sí máa jó láìsùn yẹn, wọ́n sì fi owó yẹ wọn sí. lẹ́yìn gbogbo èyí tí wọ́n bá ti parí àìsùn ìyàwó ní ìsìn ìyàwó relé ọkọ òun ló kàn. lẹ́yìn àìsùn ìyàwó, ìsìn ìyàwó relé ọkọ ló kàn nínú gbogbo ọjọ́ tó sì wà nínú ọ̀sẹ̀. láàárín ọ̀sẹ̀, ọjọ́ ọjọ́bọ̀ àti ọjọ́ àìkú tàbí ọjọ́ ajé àti ọjọ́ ajé ìní Yorùbá máa ń sin ìyàwó relé ọkọ. àwọn ilé ìjọsìn kan wọ́n mà ti ẹ̀ka ṣà eléyìí náà, nítorí pé mo gbọ́ pé àwọn ìjọ àpọ́stélì náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ láyé òde òní, torí pé ọjọ́ ọjọ́bọ̀ Thursday ni wọ́n máa ń ṣe ìgbéyàwó ní the Apostolic Church. ó fẹ́ dà bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí mi. àwọn òbí kì í sin ọmọ wọn relé ọkọ ní ọjọ́ sátidé láyé àtijọ́ tó jẹ́ ọjọ́ àbámẹ́ta láyé àtijọ́, torí ìgbàgbọ́ wọn ni pé ọjọ́ yìí kò dára. ìgbàgbọ́ àwọn òbí láyé àtijọ́ nù. àwọn òbí ọkọ kì í sì fẹ́ ìyàwó fọ́mọ wọn lọ́jọ́ ẹtì, torí pé Yorùbá gbàgbọ́ pé ìyàwó tá a bá fẹ́ lọ́jọ́ Jímọ̀, ìgbàgbọ́ àwọn bàbá wa lágbára pọ̀. wọn ì fẹ́ ìyàwó fọ́mọ wọn lọ́jọ́ Jímọ̀, torí pé wọ́n gbàgbọ́ pé ìyàwó tá a bá fẹ́ fọ́mọ lọ́jọ́ Jímọ̀ yóò ní àlùbáríkà, yóò ní owó, yóò sì ní àrísìkí ju ọkọ ẹ̀ lọ. gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí mi,
lórí ètò ìgbéyàwó láyé àtijọ́. Ó lágbára o. Bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ bíi 3 tí ń bẹ nínú ọ̀sẹ̀ ńlá lè sin ọmọ fọ́kọ, àmọ́ ọjọ́ àlàmísì tí í ṣe ọjọ́ ọjọ́bọ̀ náà ló wọ́pọ̀ jù láyé àtijọ́ tí wọ́n máa ń fẹ́ ìyàwó fọ́mọ wọn tí wọ́n máa sì ń sin ọmọ wọn relé ọkọ. Lówùúrọ̀ ọjọ́ tí ìyàwó bá ń relé ọkọ, bílẹ̀ bá ti mọ́ hàì, tó bá ti ní ibi tó jẹ́ pé ìyàwó ò tí ì sun ẹkún ìyàwó dé, ṣe mọ̀ pé ayẹyẹ pàtàkì ní ayẹyẹ ẹkún ìyàwó. Tó bá níbi tó yẹ pé kò tí ì sunkún ìyàwó dé, bóyá ilé àwọn ìyá bàbá rẹ̀, ilé àwọn ìyá rẹ̀, yóò sunkún ìyàwó lọ́bẹ̀, yóò tètè lọ sunkún ìyàwó níbẹ̀, bóyá gbogbo ibi tí ò bá tí ì dé yóò débẹ̀ ní kíá lóní pàápàá. Ṣé ń fọkàn bá a lọ? Mo ní lẹ́yìn èyí wọ́n máa ń pe àwọn kan ní obìnrin ilé. Wọ́n ní owó àwọn olóbìnrin ilé o. Obìnrin ilé ní ilẹ̀ Yorùbá túmọ̀ sí àwọn ìyàwó tí wọ́n ti fẹ́, bóyá àwọn ẹ̀gbọ́n ọkọ, àwọn ẹ̀gbọ́n ìyàwó tí wọ́n ti fẹ́ sílé kó tó di àyájọ́ ayẹyẹ ìgbéyàwó ìyàwó ni wọ́n ń pè ní obìnrin ilé. Ìyàwó ẹ̀gbọ́n, ìyàwó àbúrò, àwọn ìyàwó nínú ilé tó jẹ́ ìyálé nínú ilé, àwọn ni wọ́n ń pè ní obìnrin ilé nígbà náà. Obìnrin ilé ìyàwó, àwọn ọ̀rẹ́ ẹ̀ àti àwọn onílù ni wọ́n bẹ̀rẹ̀ sí máa fi ijó fẹsẹ̀ rájó lọ sí ilé ọkọ. Nígbà tí wọ́n bá ti jẹun tán láàárọ̀, tí ìyàwó ti dé láti ibi tó sunkún ìyàwó lọ, ibi tí ò bá tí ì dé yóò lọ dágbére fún wọn bẹ́ẹ̀ ni pé tó ilé ọkọ yá o, kí wọ́n súre fóun, wọ́n sì súre fún, yóò máa padà bọ̀ nílé. Báwọn obìnrin ilé bá ti jẹun tán, àwọn ìyàwó ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní sin ìyàwó, àwọn ni ó máa sin ìyàwó tuntun, ni wọ́n bá ti ṣe lọ́ṣọ̀ọ́ tán, wọ́n wá sìn lọ sí ilé ọkọ ẹ̀. Ṣe rí ọ̀ṣọ́ ìyàwó yìí, ìyẹn náà ó jẹ́ pàtàkì láyé àtijọ́. Àwọn nǹkan tó máa fi ń ṣọ̀ṣọ́ ìyàwó láyé àtijọ́ pọ̀ rẹpẹtẹ. Kò tí ì sáyé paint, kò tí ì sáyé makeup ńgbà náà. Eléyìí tá a máa bu gbogbo ẹ̀, tá a bu ju ẹnu tẹ́ pé bẹ́ẹ̀ bá dé hall bí tó ti ń ṣe ìyàwó gan, ní dáyàwó ọ̀hún gan mọ̀mọ́. Pancake lójú, lipstick ní ètè. Láyé àtijọ́, bíi làálì, bíi osùn, bíi ròró, oríṣiríṣi nǹkan ni wọ́n máa fi ń ṣe ọ̀ṣọ́ fún ìyàwó. Bí agbára àwọn obìnrin, àwọn òbí ìyàwó yìí tó bá ṣe tó náà ni wọ́n ṣe máa ṣe ọ̀ṣọ́ ẹ̀. Wọ́n bá ti ṣọ̀ṣọ́ fún tán, ti múra fún tán, ni àwọn ìyàwó ilé ọkọ ni wọ́n ó ti dé. Bí wọ́n ṣe ń ṣọ̀ṣọ́ fún lọ́wọ́ tí wọ́n múra fún, láwọn ìyàwó ilé ọkọ, àwọn ìyàwó ẹ̀gbọ́n ọkọ ibi tó ń lọ ni wọ́n ó ti dé láti wá mú ìyàwó lọ sí ilé ọkọ rẹ̀. Àti àwọn ọ̀rẹ́ ìyàwó àtàwọn onílù, oníjó, olórin, mọ̀lẹ́bí, àwọn aláyẹyẹ àtàwọn high service náà. Ẹ mọ̀ pé kò lè sí kó má sí. Ó ti ń bẹ láti pẹ́tipẹ́, látàyé alálùmọ́lẹ̀. Gbogbo wọn jọ kójó rẹ̀ butu lọ sílé ọkọ ẹ̀. Bíyàwó bá sì ti kù dẹ̀dẹ̀ kó wọlé ọkọ ẹ̀ lọ kó ti jáde. Wọ́n ní ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kì í garùn, ibẹ̀ lówó èyí ti wáyé o. Ọkọ máa jáde, ìyàwó ò gbọdọ̀ bá ń lé o. Àṣà ni onílẹ̀ Yorùbá láyé àtijọ́. Ẹ mọ̀ pé àtọkọ àti ìyàwó ni wọ́n ń lọ fún honeymoon, ní ìsìn gbogbo ẹ ti dorí kodò. Ó ti yàtọ̀ sí tàtijọ́. Bẹ́ẹ̀ ni, nígbà tí ìyàwó tó bá jó déwájú ilé ọkọ ẹ̀, àwọn onílù wọ́n pàlù. Àwọn ará ilé ọkọ wọ́n á sì wá tilẹ̀kùn àbáwọlé, wọ́n á tì í. Bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nù. Lẹ́yìn èyí ni ìyáálé ìyàwó kan tó jẹ́ pé òun ni ó gbà ìyàwó wọlé, ó ní ohun tí wọ́n tún ṣe lágbọn ọbẹ̀ ọ̀hún. Wọ́n ṣòro lẹ́yìn òròlé kìsì ni omi tútù tí wọ́n máa ń bù sí ìyàwó lẹ́sẹ̀. Àmọ́ kó tó dìgbà náà, ìyàwó tó bá jẹ́ pé òun ni ó gba ìyàwó wọlé, ni ó gba ìyàwó tuntun wọlé yìí, yóò wá sọ́dọ̀ àwọn ẹbí, àwọn ọ̀rẹ́ ẹbí tó tẹ̀lé ìyàwó wá. Wọ́n á wá béèrè aṣọ funfun. Aṣọ funfun yìí ni wọ́n ti dìmọ́ ẹrù, làwọn ẹbí ọkọ náà ti rà, tí wọ́n ti dìmọ́ ẹrù ìgbéyàwó, tí wọ́n ti dìmọ́ ẹrù ìdáná lọ sílé wọn. Wọ́n béèrè aṣọ funfun yìí. Aṣọ funfun yìí ni wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tàbí ẹbí ìyàwó, náà máa dàbò lójú wọlé. Bẹ́ẹ̀ ni, wọ́n bá ti da aṣọ funfun yìí tí wọ́n ti dàbò ìyàwó lójú, wọ́n á dàbò láti orí dé ojú délẹ̀ báyìí. Ìbòjú yóò bojú wọlé ọkọ ẹ̀ ni. Nígbà náà ni wọ́n ṣẹ̀ máa wá ṣètò bí wọ́n ṣe máa bu omi ṣàn lẹ́sẹ̀. Wọ́n á bomi, omi tútù ni, ó ní ohun tó bá dé, àdúrà ni.
àdúrà ni. Lẹ́yìn èyí ẹni tó gbàyàwó wọlé òun ni ó sì mú lọ sí yàrá ibi tí wọ́n bá máa gbà á lálejò sí kó tó di pé tó bá di ọwọ́ alẹ́ ni ìyàwó ṣẹ̀ máa láǹfààní láti wọ yàrá ibi tó bá máa sùn sí. Ọ̀tọ̀ tún níbi tí wọ́n máa gbà á lálejò sí o, tó bá dọwọ́ alẹ́ ni yóò wọ yàrá ibi tí ó bá máa sùn sí, tí ọkọ rẹ̀ ó sì lọ rèé bá ń bẹ̀. Àṣà Yorùbá gba ìgbà, àṣà lè gba ìpè lónìí ìbá ẹ̀. Ọjọ́ tí ń rebi àná, àsúré tètè lórúkọ tá à ń pe ọjọ́ òbíríǹbírí ní orúkọ ìgbà. Àmọ́ ẹja máa bá kinní ọ̀hún bọ̀. Iyán ìbálé ló kàn o. Àwọn èèyàn sọ pé kí ni jẹ́ iyán ìbálé? A ti ṣe pọ̀pọ̀ ṣinṣin ìyàwó, gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa bọ̀ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta alákìjà àti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tá a ti ń bá bọ̀. A ti ṣe pọ̀pọ̀ ṣinṣin ìyàwó tọ́nù, a ti ṣẹkún ìyàwó, a ti ṣe alẹ́ ìyàwó, a ti ṣàìsùn ìyàwó, a ti ṣe ìgbéyàwó, a ti ṣe ìdáná, a ti ṣe tọ́nù. Iyán ìbálé ló kàn. Ọjọ́ kejì tíyàwó bá sì wọlé ọkọ, òun ni wọ́n gúnyán ìbálé láyé àtijọ́. Ètò ìgúnyán ìbálé yìí kò sì ju láti fi ọpẹ́ ẹ̀mí ìmoore hàn àwọn òbí ìyàwó pé ọmọ tá a fẹ́ lọ́dọ̀ yín o kò tí ì mọkùnrin kankan pínpín. Ẹ ṣeun tó rà bá a nílé. Aṣọ funfun méjì ni wọ́n máa ń dì mẹ́rù ìyàwó, èyí tó máa dàbò lórí láti mú wọlé ọkọ ẹ̀, àti èyí tí wọ́n tẹ̀ sílẹ̀ fi sùn lálẹ́ ọjọ́ tí wọ́n bá gbéyàwó wọlé, tí wọ́n fi gba ìbálé ẹ̀. Tòun tẹpọ́n tí a mọ̀ sí ẹpọ́n ni Yorùbá ń pè ní ẹ̀jẹ̀, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ìbálé, tìlù tí orin ti jó tayọ̀ náà máa fi mú lọ sílé àwọn ẹbí ìyàwó pé tó ọmọ yín abánlé ni o, kèémọkùnrin o. Ìyẹn ìyàwó ọ̀sìngín ni mo sọ fún yín pé oríṣiríṣi ètò ìgbéyàwó níbẹ̀ nílẹ̀ Yorùbá, ti ìyàwó ọ̀sìngín la sì ń sọ báyìí. Wọ́n máa ń gba abilékọ láyé àtijọ́, ìyàwó gbà mí ò rà mí wà, ìyàwó òòṣà wà, ìyàwó àṣàǹtẹ̀ ńkọ́. Wọ́n bá gba abilékọ láyé àtijọ́, ẹni tí ọkọ rẹ̀ ò bá tọ́jú ẹ̀, àwọn àgbàlagbà àtijọ́ a máa gbà. Àwọn bàbá ń kòkó òun ní tó jẹ́ ìyàwó wọn ó pọ̀ nù. Bóbìnrin bá dáa tí ọkọ rẹ̀ ò sì tọ́jú ẹ̀, wọ́n ó gbà tọmọtọmọ ní láyé àtijọ́, kí ni fi ń ṣe èèyàn. Ẹ wò ó, kọ́lọ́hún ó ṣàánú wa. Láyé àtijọ́ ohun ìtìjú pàtàkì ní fún ìyàwó àti àwọn ẹbí ẹ̀ kí ọkọ rẹ̀ ó má bá a nílé, kó má bá ìbálé ń bẹ. Ohun ìtìjú pàtàkì pọ́nbélé ni. Ṣùgbọ́n ní ìsìn a ti ń fi láàdì ṣayọ̀, àwa rò pé ó kọ rẹ̀ ni. Ilé alẹ́ ìyàwó, ọjọ́ karùn-ún eléyìí tí ìyàwó bá ti wọlé ọkọ, ìyàwó ò tó lọ sílé wọn, ilé àwọn òbí ẹ̀ tí ó lọ kí wọn o. Òun ni wọ́n ń pè ní ilé alẹ́ ìyàwó. Ọjọ́ karùn-ún gbogbo àwọn tí wọ́n fẹ́ràn ẹ̀ dáadáa, tóun náà ti ṣe dáadáa sí láàrin ọjọ́ 5 tó ti lò lé ọkọ òun, àwọn ọmọ ọkọ, àwọn bí àbúrò ọkọ, àwọn ìyá ọkọ rẹ̀ ni wọ́n sì ń lọ sí ilé wọn láti lọ kí àwọn òbí rẹ̀ wípé tó ẹ ṣeun o. Àwọn òbí rẹ̀ ó sì ti pèsè jíjẹ àti mímu lẹ̀. Ṣé mo sọ fún yín pé ètò ìgbéyàwó láyé àtijọ́ òun ṣe ohun tí ìyàwó àtọkọ nìkan lè dá ṣe bá ṣe ń ṣe láyé òde òní. Ó gbọ́dọ̀ lọ́wọ́ àwọn òbí méjèèjì nínú, torí pé àwọn ló máa gbé ìnáwó tó pọ̀ jù nínú ẹ̀. Wọ́n ti pèsè jíjẹ àti mímu lẹ̀, wọ́n á ṣe jíjẹ, wọ́n á ṣe mímu fún àwọn ìyàwó ọ̀sìngín, ìyàwó tuntun yìí àti àwọn tí ń bọ̀ tí wọ́n ń tẹ̀lé bọ̀. Bó bá sì ó ti ń padà lọ́lé ọkọ ẹ̀, òun náà ìyàwó ọ̀sìngín, ìyàwó tuntun yìí yóò yà lọ́jà ni o. Yóò yà lọ́jà, gbogbo tẹnu ń jẹ pátápátá ló máa rà dání lọ sílé ọkọ ẹ̀ láti lọ rèé fún àwọn tí ò lè tẹ̀lé. Ọjọ́ 15 tàbí ọjọ́ 15, ọjọ́ 15, ọjọ́ 15 nǹkan kan náà ni o. Ìyàwó yóò tó bẹ̀rẹ̀ sí jáde síta. Gbogbo ìjáde tí ìyàwó bá máa jáde lọ́jọ́ 5 yìí, ìjáde alẹ́ ni o. Ṣùgbọ́n tó bá di ọjọ́ 15 tí wọ́n ti ṣègbéyàwó, ni ìyàwó tó bẹ̀rẹ̀ sí máa jáde síta ní ọ̀sán gangan. Bẹ́ẹ̀ ni àṣà ni láyé àtijọ́. Èmi ò pé kẹ́ ẹ gbà á dandan o. Èyí tó bá dáa nínú àṣà wa, ẹ jẹ́ á mú lọ́kùnkúndùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó Facebook, mo kí yín púpọ̀. Ẹ máa bá wa share ẹ fọn kábí elépèsè. Ẹ jẹ́ káwọn èèyàn rí gbọ́ pé Yèyé Gbàgede Àṣà ti dórí. Ẹ jẹ́ káwọn èèyàn ó dá mọ̀ wípé in tó dáa là ń gbé jáde lórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ẹ máa bá wa pín ká. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ tí subscribe sórí YouTube mi, ẹ máa lọ rèé subscribe o. Àìmọye nǹkan tẹ́ ẹ lè wò bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi, ẹ máa wò mí ketekete lórí Facebook, lórí YouTube mi. Bẹ́ẹ̀ ẹ lọ rèé subscribe sórí YouTube Yèyé Gbàgede Àṣà TV.
ẹ subscribe síbẹ̀ kẹ́ ẹ lè máa wò dáadáa. Mo sọ fún yín pé lẹ́yìn ọjọ́ 15 ìyàwó tó ṣẹ̀ wá máa jáde ọ̀sán ni ò ní borí jáde mọ́ làwọn èèyàn máa ìyàwó tuntun lé àwọn alákìjà nìyẹn o, ìyàwó tuntun lé àwọn kinní kan nìyẹn o, ìyàwó ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa jáde ọ̀sán ẹgbà lójú òpó ẹ káàsán o ẹ̀yin yìí kò fún mi lẹ́ran ọdún lẹ́ ń pè yìí o. àṣẹ àṣẹ àṣẹ. apẹja. A kú súnmọ́ àwọn àgbà náà ni. Bẹ́ẹ̀ ni. Èèwọ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni sà. Ó ti dé lébo tòrò èbo tẹ̀kí. Tí wàá sunlé ọkọ kọ́lọ́hún ó gbà wá ń bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lójú òpó ẹ̀rọ ayélujára Facebook ẹ máa bá wa share kẹ́pin dáadáa nítorí pé ètò yìí tí ó yẹ kí gbogbo èèyàn ó máa wò ní kí wọ́n máa gbọ́ ni nítorí ẹ ká máa fi hàn àwọn ọmọ wa ni ká máa fi yangàn pé àṣà Yorùbá dáa. Ta ló wà lójú òpó yìí? Ẹ̀lú ẹ káàsán Gbàgede Àṣà lètò. Ẹ bá mi gbóhùn sókè díẹ̀ o. Àwa nù kí lórúkọ yín? Láti ìsàlẹ̀ Àbẹ̀tú. Ẹ ṣeun lórí eléyìí tẹ́ ẹ sọ yìí a ti gbé ètò kan kalẹ̀ tá a máa ṣe lọ́dọọdún a ṣe lọ́dún tó kọjá mo sọ lórí ètò yìí náà a ṣe lọ́dún tó kọjá àwọn la pè ní Gbàgede Àṣà Day tá a fi kó àwọn èwe ògówẹrẹ wájú àwọn ọmọ iléèwé girama tá a ṣe ìdíje àṣà fún wọn tó sì jẹ́ pé àwọn tó gbégbá orókè nígbà náà àwọn ọmọ 10 la san owó wáẹ́ẹ̀kì wọn lọ́dún tó kọjá àbá ti ṣe lọ́dún yìí torí pé àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́ ń bẹ lẹ́yìn wa bẹ́ẹ̀ ni mo sọ níjẹ̀jọ́ pé àwọn bàbá wa Sẹ́ríkí tó sìn Fàdáre wọ́n jẹ́ onígbọ̀wọ́ ètò yẹn bàbá wa Arẹ́gbẹ́ṣọlá Anípúpọ̀ àwọn náà jẹ́ onígbọ̀wọ́ ètò yẹn Olúwo Ifá Ògùn State nù o àwọn náà jẹ́ onígbọ̀wọ́ ètò yẹn torí pé gbogbo wọn pátápátá ni wọ́n ṣe àtìlẹ́yìn tó gbópọn fún wa àmọ́ bí ìlú ṣe rí lórí ẹ má jẹ́ àsọ̀rọ̀ lọ bẹ̀rùn ló jẹ́ ká máa káwọ́ wa rọ̀ díẹ̀ ká tó wò pé torí ètò ààbò ni o a kàn lè kó àwọn ọmọ ọlọ́mọ jọ síbì kan ní gbogbo bí nǹkan ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n bá a bá ṣe rí bí nǹkan bá ṣe rí ó ṣeé ṣe òrùn tó wà lókè yìí ṣètàṣọ ọgbẹ ó ṣeé ṣe ká mú ètò yìí padà wá lọ́dún yìí ká tún ṣe bẹ́ẹ̀ Gbàgede Àṣà Day la pè é ọdọọdún la fẹ́ máa ṣe àmọ́ bí ìlú ṣe rí
tó jẹ́ pé ètò ààbò ṣe bákan bákan náà ló jẹ́ ká rọra fílẹ̀ bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí ń pè wá àbàbá wa láti ilẹ̀ California tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Èrúwà nílùú Ìbàràpá. Àwọn ètò ẹ̀fẹ́ jẹ́ ká dárúkọ àwọn náà ti ń pè ṣẹ́ẹ̀ ní ṣe lọ́dún yìí ni olóyè Fákúnlé Oyèsànyà tó jẹ́ akọ́dá awo ìlú Ìbèṣè nílùú Ìkòròdú àwọn náà ti ń pè àwọn náà jẹ́ ààrẹ àdásì àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yẹn tí wọ́n sì ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ní ọdún tó kọjá. Àmọ́ ẹni tó wọ ejúlẹ̀ ẹ̀rù ló ń ba Yèyé Gbàgede Àṣà pé tó gbétò ààbò ṣe rí lọ́wọ́ yìí kí Ọlọ́run jọ kó ṣàánú wa tọ́lọ́run bá túbọ̀ ṣàánú wa díẹ̀ a máa tún mú ètò yẹn wá torí pé gbogbo àwọn ọmọ yẹn náà gbádùn ètò yẹn lọ́dún tó kọjá tí wọ́n sì gbádùn ara wọn cultural center láti ṣe ó wù wá ká tún mú wá lọ́dún yìí kọ́lọ́run jọ kó ṣàánú fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà a kàn fẹ́ kó àwọn ìwé wa jọ síbì kan kí nǹkan kan wá lọ ṣẹlẹ̀ nǹkan kan ní ṣàwọn ọmọ wa lágbára Ọlọ́run ìyẹn dúró bẹ́ẹ̀ lórí tìwé ẹ̀yin tẹ́ ń béèrè gbogbo àwọn ìwé wọ̀nyí à ń kọ́ lọ́wọ́ Ọlọ́run adẹ́mi wa sí ká parí ẹ̀ àwọn kan tiẹ̀ ti ń béèrè tipẹ́ pé ìwé àròkọ à ń kọ́ lọ́wọ́ lágbára Ọlọ́run á ní ẹ̀mí gígùn láti parí ẹ̀. Hello ta ló wà lójú òpó yìí kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá ta ló wà lójú òpó yìí ẹ káàsán o. Ìyáàfin Ọmọlára láti Ṣàjẹ́. Inú mi dùn gan ètò pẹ̀lú àwọn tó ń bá yín lọ nínú orí ètò láti last week. Ẹ ṣeun o. Bẹ̀rẹ̀ ètò ìgbéyàwó inú mi dùn. Gbogbo àwọn nǹkan tí ẹ kọ́ wa. Gbàgbọ́ gbogbo àwọn tí ó jẹ́ ọmọge wa tí wọ́n ti lọ sílé ọkọ inú mi ò bá dùn gidi wọ́n máa tẹ́tí sí ètò. Lọ́kùnrin àti lóbìnrin wọn tí wọ́n ti lọ́kọ àti tí wọ́n ti láya kó máa tẹ́tí sí ètò. Kọ́ mọ̀ pé ètò ìgbéyàwó láyé àtijọ́ ó dùn. Ó lárinrin. Ẹ ṣeun. Gbàdúrà fún ìyàwó àti ìṣètò Olúwa fún yín ní okun àti agbára láti lè máa ṣe. Àmín. Síwájú àti síwájú sí i. Àmín. Àwọn tẹ̀jẹ̀ fẹ́ kọ́tẹ́ tí bẹ̀rẹ̀ yẹn. Ẹ̀mí kíkún àti àlàáfíà tẹ máa fi parí Ọlọ́run á fi jogún fún yín. Àmín. Tó bá dẹ̀ ti jáde kẹ́tù kọ̀wé yẹn tán ẹjọ́ sọ fún wa lórí àdúgbò kẹ́lẹ́ tó bá ti máa ríra. Ó dáa ẹ ṣeun. Ká tó rà fẹ́ lórí kẹ́lómi náà tún kà. Ẹ ṣeun. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun. Lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin tẹ́ ń fẹ́ wa ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní kú lágbára Ọlọ́run. Kí lórúkọ yín bolẹ̀ tí ń pè wá? Ẹ káàsán máa o. Gbàgede Àṣà lètò. Ọlọ́run ṣeun ẹ ṣeun o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Àmín àmín ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ káàsán o. Ẹran ọdún mi da ìgbìyàn pẹ̀rẹ́ fún ẹ bàbá àgbàlagbà. Ní Sweet FM yìí màá sì máa dúró dè yín ẹ. Mo máa ń jẹ ìgúnfe màá. Bẹ́ẹ̀ ni kò lè bẹ́ gìrìgìrì. Ìyàwó ọjọ́ kan ni o. Ó lágbára. Kò ṣe é. Àmín. Bó ṣe ń rí. Ẹ ṣeun bàbá Egúnrìyàn bàbá àgbàlagbà ẹ ṣé o. Wọ́n ní ọjọ́ ń rebi àná òòrùn ń rebi àtiwọ̀ sáré tètè lórúkọ ọjọ́ òbíríbìrí lórúkọ ìgbà. Ọjọ́ ti lọ. A ti parí ti ètò ìgbéyàwó ọ̀sìngín. Àwọn ìgbéyàwó tó kù mo sọ fún yín pé oríṣiríṣi ọ̀nà ni Yorùbá ń gbà gbéyàwó láyé àtijọ́. Àwọn ìgbéyàwó tó kù á máa mẹ́nubà lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Bí Jésù bàbá fa bíbọ ẹ̀ sẹ́yìn
a máa mẹ́nubà alágbára Ọlọ́run ẹ jẹ́ a máa fèyí ṣe lọ. Ẹ pè mí lẹ́yìn ètò, ẹ pè wá fún ìpolówó ọjà yín lórí ètò yìí tẹ́ ẹ bá ń gbádùn ẹ̀ tẹ́ ẹ bá sì fẹ́ jẹ́ kó kú. Ìpolówó ọjà ńlágúnmòwò òun sì ló máa ń mẹ́mí ètò gùn. Ẹ pè mí fún ìpolówó ọjà yín 08028481850 08028481850 tàbí 08039722703 ẹnu mi àgò 08039722703 ní kẹ́ ẹ fi pè mí lẹ́yìn ètò. Ẹ subscribe sórí channel mi Yèyé Gbàgede Àṣà TV lórí YouTube, kẹ́ ẹ sì máa tẹ̀lé wa lórí Facebook Yèyé Gbàgede Àṣà TV. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín. Ẹ jẹ́ kí n dúpẹ́ pàtàkì lọ́wọ́ Alákìjà èyí tó jẹ́ ọlọ́wọ́ bọ́tìnì mi tí ń bá mi tẹ̀ tẹ́ fi ń gbọ́ wa ketekete lónìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ipa ò ní pín yín o. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Yóò kù tún dọjọ́ mẹ́jọ. Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ Ìbàràpá ni mí, ọmọ àfibàràpilẹ̀ ọ̀rọ̀ ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè, àkùkọ gàgàrà kíkọ lérúwà o, àgbẹ̀ ní dájà wa. Ó dàbọ̀.